orúkọ rẹ̀ ti níyì tó. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára rẹ nínú ayé mi. Ìwọ tó mú mi tó mú mi jí ní àtàlàfíà. Ìwọ tó tún fún mi ní oore ọ̀fẹ́ láti lè wà níwájú rẹ, láti lè gba àkọ́tún agbára ìmísí àtẹ̀yìn náà mi látọ̀dọ̀ rẹ wá, láti lè súre sínú ayé mi ní ọ̀tun fún rere, láti mú kí ìrìn àjò mi kó tó mọ já sí ire àtàlàfíà. Bàbá, gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo ìyìn ọlá padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe ìwọ Ọlọ́run atóbi jù, ìwọ Ọlọ́run ẹlẹ́rù ni, ìwọ Ọlọ́run lórí ọ̀fẹ́ fún àánú, ààbò àti ojú rere lórí ayé mi, fún iṣẹ́ agbára nínú ayé mi ní ọjọ́ gbogbo, nígbà gbogbo, níbi gbogbo, nínú ìrìnàjò gbogbo. Ìwọ bá tó mú mi tó tún mú mi jí ní àtàlàfíà, ìwọ bá tó pa mọ́ lójú oorun mi, ìwọ bá tó tún ṣe mí ní ògo tó tayọ ẹgbẹ́ tí ó lójú wọn, àyè tó tún fún mi ní àǹfààní àti ọ̀fẹ́ mi láti lè wà níwájú rẹ, àyè láti lè gbọ́ ohùn rẹ, àyè láti lè mọ ìfẹ́ rẹ, àyè láti lè mọ òrìn lójú ọ̀nà rẹ, àyè láti lè mọ tọ́ mi láti kọ́ mi sójú ọ̀nà tó dọ̀dọ̀ yìí rẹ, àyè láti mú kí gbogbo ẹni kó tó lọ mọ jásí rẹ ayọ̀ àfàjù àti wá lọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi, àyè láti mọ súre sínú ayé mi ní àkọ́tún láti mú kí àṣẹ rẹ kó sọ̀rọ̀ jẹ́ tèmi. Bàbá, mo sọ wípé ṣe ológojọ, mo sọ wípé ṣe olórí ọ̀fẹ́, mo sọ wípé ṣe àyè fún gbogbo ìrìn àjò ti sàdán ìtíwọ́ lọ́n jẹ́rìí wà láàyè rẹ ní ti jíjẹ ní ti mímu. Mo mọ̀ lórí o Bàbá, mo yìn ọ́, mo gbógo rẹ ga, mo fọpẹ́ àti forúkọ rẹ, mo yìn ọ́, mo gbógo rẹ ga, mo fi àtúgbẹ́ forúkọ rẹ. Títí ayé lèmi ò mọ júbà rẹ, lèmi ò mọ gbórúkọ rẹ ga, lèmi ò mọ yọ̀ tó pé bí rẹ kò ṣe Ọlọ́run alágbára, bí rẹ kò ṣe ẹlẹ́rù níyìn, ìbẹ̀rẹ̀ òpin àárín gbogbo wa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn. Ìwọ tó tọ́ sí láti mọ yìn lèmi gbéga, ìwọ tó tọ́ sí láti mọ fọpẹ́ fún lèmi júbà, lèmi kan sára sí. Ọmọ ṣe ohun Ọlọ́run alágbára jùlọ, ọmọ ṣe ohun Ọlọ́run ológo jùlọ, ọmọ ṣe Ọlọ́run olórí ọ̀fẹ́, ìbẹ̀rẹ̀ àti òpin wa gba ọpẹ́, Olúwa gba yìn títí dèbí ọmọ yìn orúkọ ológo. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Matthew orí ìkẹrin, a kà ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkẹrin rẹ̀. Matthew orí 4 ẹsẹ̀ 1 dé 4 rẹ̀. Nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ èṣù. Nígbà tí ó sì ti gbàwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ni ebi pa. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní, bí ìwọ bá ń ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Orí ọ̀rọ̀ wa ẹ mọ̀ ṣe ká gbàgbé fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ọlọ́run mi, aláàánú mi, ṣe gbogbo ọ̀nà mi ní rere nítorí ọ̀rọ̀ rẹ. Ọlọ́run mi, aláàánú mi, ṣe gbogbo ọ̀nà mi ní rere nítorí ọ̀rọ̀ rẹ. Ẹnì kọ̀ọ̀kan ló nídìí kí Ọlọ́run kó ṣe ọ̀nà rẹ̀ ní rere, ìyẹn fún ẹni tó gba Ọlọ́run gbọ́ tí gbẹ́kẹ̀lé rẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ni. Tí kò sí nínú wípé Ọlọ́run ò kájò, tí kò sí wípé kí ni ó yà sọ́tún àbí yà sósì láti mọ tọrọ mi láti mọ forí balẹ̀ fún. Ǹjẹ́ pé yóò ti ní àkókò tí ọmọ ké épa, ó ti ní àkókò tí ọmọ ké yúùyá, ó sì ní àkókò tí ọmọ ké pé Olúwa àbí Ọlọ́run. Àwọn lọ̀rọ̀ ìgbèrú jù. Kálukú ló nídìí ìdarí àti tọ́ni àti ìfinimọ̀nà Ọlọ́run, pàápàá jùlọ kí Ọlọ́run kó ṣe ọ̀nà rẹ̀ ní rere nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà. Ẹ jẹ́ ká wo Jésù gangan fúnra rẹ̀, ẹni tá à ń pè ní Ọlọ́run tó bọ́ ògo rẹ̀ sílẹ̀ sí ọ̀run látorí tó kó lórí tẹ̀mímọ́ rẹ̀ wá sínú ayé fún ìgbàlà àti ìràpadà àwọn ènìyàn, láti mú ìbàlájà tó dán mọ́ra wá láàrin àwa àti Ọlọ́run. Kó tó bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀, kí ni tó kọ́ ṣe? Àkọ́kọ́ mú lọ sí aginjù. Ó lọ sí aginjù fún kíni? Láti lọ ké pe Ọlọ́run, láti lọ gbáradì, láti lè béèrè fún ìdarí àti tọ́ni Ọlọ́run, láti mú kí Ọlọ́run kó sí gbogbo ìrìn àjò rẹ̀ ní rere kó lè bá ṣe àṣeyọrí ní gbogbo ìrìn àjò rẹ̀. Kí ni tí ń parí àdúrà àti àwẹ̀ sí ní 40 ọjọ́ ọ̀sán àti òru? Ojú ẹsẹ̀ náà lolùdánwò dé, a rí pé gbogbo alágbọ́n tó wí. Ó ní tó bá jẹ́ pé ọjọ́ ọmọ Ọlọ́run ni kó so òkúta di àkàrà, nítorí pé àkókò yìí ebi ń pa. Inú aginjù tó sì lọ sí ni kò lè rí oúnjẹ bẹ́ẹ̀, nítorí pé kí ni àfi kó dé ìgboro, nítorí pé inú gbó pátápátá yányán ló wà, ibi tí kò ti pé sí nǹkan kan tá a lè pè ní jíjẹ àbí mímu níbẹ̀.
ó ní kó sọ òkúta di àkàrà ṣùgbọ́n Jésù jẹ́ kó di mímọ̀ fún wípé kéde a kò dé ènìyàn àbí ènìyàn kò wà láàyè nípa àkàrà yẹn nípa oúnjẹ nìkan bí kò ṣe pé nípa ọ̀rọ̀ ìtò tí ẹnu Ọlọ́run jáde gbọ́ tí ó bá sí wípé Ọlọ́run bá ṣe ọ̀nà rẹ̀ ní rere ni ó ṣe kó yóò tiẹ̀ nira fún láti lè rí ìdáhùn ká sọ pé ó rí àkọ́kọ́ dáhùn sọ́sùmọ̀ pé ó tún yá ó tún sọ fún mi pé kíni kí ó ṣe kíni àní kí kọ́ bẹ́ láti òkè wá ó mú lọ sórí òkè gíga ó ní kọ́ bẹ́ ó ní asáàtì kọ́ wípé àáfù àwọn áńgẹ̀lì rẹ̀ wọ́n gbọ́ mú lọ́wọ́ ní ọwọ́ wọn kí wọ́n kọ́ bá fẹsẹ̀ rẹ̀ gbó òkúta yẹ pé kọ́ mọ́ bá fara pa nígbà tó bá bẹ́ láti òkè Jésù mọ́tò rí ìdáhùn fún un wípé àti kọ́ wípé ìwọ kò gbọ́dọ̀ dán Ọlọ́run rẹ wò nítorí pé kíni Ọlọ́run ti ṣe ọ̀nà rẹ̀ ní rere nígbà tó ké pe Ọlọ́run wípé Olúwa ṣe ọ̀nà mi ní rere kò Sátánì ò tún dáwọ́ dúró síbẹ̀ ìyẹn olùdánwò ó tún tẹ̀síwájú ó tún jẹ́ kó di mímọ̀ fún wípé gbogbo ayé yìí àti gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀ ń jẹ́ kó di mímọ̀ fún Jésù pé òun lòun ni kì í dá pé kọ́sà sì tẹríba fóun nìkan ẹ̀kan ṣoṣo náà ni òun ò kìí ṣe méjì òun ó sì yọ̀ǹda gbogbo ẹ̀ fún yóò di títí ẹ̀ pátápátá ẹlẹ́tàn alárékérekè ṣùgbọ́n Jésù dá lóhùn wípé kíni àti kọ̀wé rẹ̀ wípé kíni lẹ́yìn Olúwa Ọlọ́run rẹ̀ ìwọ kò gbọdọ̀ foríbalẹ̀ fún ẹlòmíràn gbọ́ tí Ọlọ́run ọba ṣọ́ọ̀lì ènìyàn ní rere gbogbo ìdáhùn wọ̀nyí àti gbogbo ìdojúkọ ìbéèrè wọ̀nyí olùdánwò yìí àti rí èsì dáhùn fún yóò ṣòro fún tán ẹni tọ́lọ́run bá ṣọ̀nà rẹ̀ rere ní máa ń rí ìdáhùn fún èṣù àti ìdánwò àwọn ẹni bí ní àkókò tí wọ́n bá ti ń yọjú láti máa fi bì wọ́n ṣubú láti máa fi gbàgbára wọn jẹ́ láti máa fi sọ ìmọ̀ wọn dasán àti láti máa sọ wọ́n di òfo. lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀fọ́n lásán ní ọkọ̀ jáde nínú ilé wọn àbí àyàn lásán ni wọ́n rí àbí ọmọ lásán ni wọ́n rí àbí ohun alátakùn lásán ní ọ̀rọ̀ akọ wọn níbì kan tí wọ́n sì kíni tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ̀n kìjokìjo káàkiri ẹlòmíì àlániyọ́là yóò bẹ̀rẹ̀ sí gbọ̀n kìjokìjo káàkiri ẹlòmíì gan tiẹ̀ mọ́ tó ara tó mọ́ ń sọ ara gan tí wọ́n pé kí wọ́n arí ọgọ́jọ́ òru kò ní lára láti jáde láti sọ wípé òun wá wòlíì àbí àwọn aríran àbí àwọn ayé nǹkan wò lọ láì kọ ohun tí ó ṣẹlẹ̀ tóun bá jáde láàrin òru nítorí pé kíni kò fi ọ̀nà rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ láì pé kí Ọlọ́run kó sọ̀nà rẹ̀ ní rere fún ìdí èyí kò ní dáhùn sí ìbéèrè àti tí àwọn tí wọ́n ń dojúkọ béèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí ìwọ bá fi ọ̀nà rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ tó ké pe Ọlọ́run láti sọ̀nà rẹ̀ ní rere Ọlọ́run yóò dá Ọlọ́run yóò sì sọ̀nà rẹ̀ ní rere níwọ̀n bá tí o bá ti ní nǹkan míì tó gbójú tó gbẹ́kẹ̀lé kí ni yóò ṣẹlẹ̀ á rí i pé gbogbo àwọn oníṣẹ́ bí àwọn oníkókó ni asátánì àtàrí kérekére ègún èpè àti májẹ̀mú rọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá gbà yọjú sí ọ ọmọ ní ìdáhùn àti ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run alààyè wa láti lè mọ́ fi kojú wọn láti mọ́ fi dá wọn lò láti mọ́ fi ṣẹ́gun wọn láti mọ́ fi gbá wọn wọlé láti mọ́ fi lé wọn jìnnà sí ọ ètò pàtàkì kọ́ wípé kí ni ẹ̀dójújà kọ́ èṣù yóò sì sá tabanika dojà kó èṣù kìí ṣe pé ó mú kúkú tó di kúkú wípé mo gbàṣẹ rí mo lè jà àbí mo lè jà karate wo ìyẹn kọ́ nípasẹ̀ ọ̀rọ̀ nítorí pé nígbà tí ọba wa bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ lásán àyè yóò mú ọ̀rọ̀ lọ́ọ̀ náà mọ́ nígbà tó bá di pé ọ̀rọ̀ lásán ò lè mọ ọ̀rọ̀ lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí Sátánì fi kojú Jésù Kristi láti inú Bíbélì ló ti mú wá yẹn láti inú ọ̀rọ̀ lọ́ọ̀ náà ló ti kíni ló ti fi kojú Jésù Kristi láti fi mú kí Jésù kó lè ṣubú kó lè ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí pé ọ̀nà Jésù Ọlọ́run ti ṣe ní rere Jésù náà mú rí ìdáhùn fún láti inú ọ̀rọ̀ Ọlọ́run kan náà wá so ó lè mọ ọ̀rọ̀ tí yóò fi dáhùn àwọn ẹni bí lóhùn láti fi dojújà kọ wọn láti fi já wọn kulẹ̀ láti fi ré wọn bọ́ àti láti fi kọlù wọn láì jẹ́ wípé kí ni Ọlọ́run bá ṣọ̀nà rere ní rere ìdí abájọ nìyí tó gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn láti mọ képe Olúwa láìsí ní àṣàrẹ pé Olúwa ṣe gbogbo ọ̀nà mi ní rere nítorí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé nígbà tó lọ́n bá ṣọ̀nà rẹ̀ ní rere ìgbà gbogbo lọ́lọ́wọ́ mọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ sí ọ lẹ́nu ọgbọ́n tó wí ni ó ní ìwọ yóò ya ẹnu rẹ èmi ó sì kàn kí ni yóò kún kì í ṣe pé yóò kún fún èpè kì í ṣe pé yóò kún fún èébú kì í ṣe pé yóò kún fún àwọn ọ̀rọ̀ òdì ṣùgbọ́n yóò kún fún ọ̀rọ̀ rẹ̀ èyí tí tó kún fún àṣẹ àti agbára rẹ̀ láti mọ borí láti mọ ṣẹ́gun láti mọ jórun láti mọ ọ̀run pátápátá ọ̀rọ̀ ẹ̀dùn rẹ̀ yóò wá dínà gẹ́gẹ́ bí ti Ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ tó ti dínà ọgbọ́n táwí ni àní ó fọhùn rẹ̀ àrà sísàn láti ọ̀run wá nígbà tí Ọlọ́run bá kún ẹnu rẹ̀ náà ìwọ náà ó mọ̀ fọhùn àrà yóò sì mọ̀ sán gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn Sátánì àtàrí àti àwọn ènìyàn àwọn pápá àti ègún èpè gbogbo wọn wọ́n sì mọ̀ ohun tẹ́rú owó sì mọ jòrò láì kù síbi kankan àtàwọn àti agbára wọn so fún díẹ̀ yìí jẹ́ kí iyè rẹ kó sí ké pe Ọlọ́run ó sì ọ̀nà rẹ ní rere
nígbà tó ń ké pé ọlọ́run kó sọ̀nà rere máa rántí nígbà gbogbo wípé ìwọ náà o gbọ́dọ̀ mọ gbé nínú ìfẹ́ ọlọ́run. Jésù Kristi kò kúrò nínú ìfẹ́ ọlọ́run nígbà kankan. Èyí tó fi jẹ́ pé ní gbogbo ìrìn àjò rẹ̀ á rí wípé kíni gbogbo ọ̀nà rẹ̀ ó ń já sí rere nítorí pé ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ ní rere. Wo bí wọ́n ṣe lépa Jésù Kristi tó láti máa fẹ̀sùn kàn lórí ọ̀nà láti jábọ́ àti láti ṣe níbi, ṣùgbọ́n ó ń ṣàṣeyọrí ń bọ́ ọmọ wọn lọ́wọ́, wọn ò ní àǹfààní àti rí mú. Gbogbo àti má ti fẹ́ náwó mu àwọn tí wọ́n fẹ́ náwó mu àwọn náà lára wọn tó máa ń rí dáhùn fúnra wọn tó máa ń béèrè lọ́wọ́ àwọn sì tún máa ń dára wọn lóhùn wípé kíni àwọn gbọ́dọ̀ ṣe fún ìdí báyìí nítorí pé kíni ọlọ́run ṣe ọ̀nà rẹ̀ ní rere. Yẹn ni pé tí wọn náà bá lè ké pe ọlọ́run láti sọ̀nà rẹ̀ ní rere tó dúró nínú ìfẹ́ nínú àṣẹ rẹ̀ tí ó jẹ́ ẹni tó ń gbọ́rọ̀ tó mú nǹkan míì mọ́ látọ̀ dàbí àwọn kan tí wọ́n sọ pé ọlọ́run ò kájú gbọ́ wípé ọlọ́run ó sọ̀nà rẹ̀ ní rere eléyìí dájú kò wá síbi tó dé láyé ẹnikẹ́ni ò ní lè dojúkọ. Gbogbo àwọn tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ ibì kan nípa rẹ̀ ó rí wípé kí ni àwọn fúnra wọn náà wọ́n tún máa rí dáhùn fúnra wọn láti máa gbéra wọn ṣubú padà yẹ pé ìwọ ní ìyà ti ṣe wàhálà kankan láti dá wọn lóhùn. Wọ́n mọ̀ wá bọ̀ láti á mọ̀ fi òótọ́rọ̀ gba òótọ́rọ̀ lẹ́nu rẹ̀ láti lè bí ọ ṣubú. Wọ́n mọ̀ dé onírúurú tàkúté sílẹ̀ fún ọ nípa àwọn onírúurú ọ̀nà láti bà ayé rẹ jẹ́ láti kó bà ayé rẹ láti mọ̀ kùnà níwájú ọlọ́run. Ṣùgbọ́n nítorí pé ọlọ́run sọ̀nà rẹ ní rere ọmọ rí ìdáhùn tó tọ́ àti ìdáhùn tó yẹ fún wọn. O ní nídìí àti ṣe kíni àti ṣe làálàá àbí làágùn jìnnà kó torí dá wọn lò nítorí pé ọlọ́run ti sọ̀nà rẹ ní rere. Ara àwọn jíìnì tó gbọ́ kíni ọgbọ́dọ̀ mọ béèrè fún àkọ̀tun agbára ìdẹ́mi àti mi ṣe ọlọ́run wà láì lójoojúmọ́ láti lè mọ jẹ́ alágbára láti lè mọ jẹ́ kí ìrẹ́ kó ṣí kí o ní òye tó jinlẹ̀ nígbà gbogbo láti lè mọ béèrè fún ìdarí ìtọ́ni àti ìkọ́ni ọlọ́run alààyè ìtí ọmọ mú kí ọlọ́run kó tó mọ sọ̀rọ̀ rẹ nígbà gbogbo. Ara àwọn jíìnì tó jẹ́ pé kíni ọgbọ́dọ̀ fẹ́ràn láti mọ kànú ọ̀rọ̀ ọlọ́run láti mọ kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ọlọ́run láti mọ ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run láì sí mẹ́tẹ̀ láti mọ jẹ́ni tó ń gbọ́ tó ń gbà tó sì mú wá ṣiṣẹ́ ohun gbogbo tí ọlọ́run bá bọ́ ọ sọ. Láti mọ wà níbi tó bá yẹ kó wà láti mọ jókòó níbi tó bá fẹ́ kó jókòó sí láti mọ rìn síbi tó bá fẹ́ kó rìn sí kí ọ̀nà rẹ kó lè bá mọ já sí rere lójoojúmọ́. Nítorí pé nípa ṣíṣe léyìí ló ti mọ ṣe kíni ló ti mọ jẹ́ alágbára láti mọ rí ìdáhùn àní sí gbogbo ìbéèrè kí ìbéèrè tí àwọn ẹni bí adébúburú lè mọ dojú rẹ kọ láti mọ borí gbogbo tí ń jẹ́ ègún èpè àti májèmú ran gbogbo láì jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé kíni ìwọ òsì lára yín tí wọ́n lè yọ lẹ́nu nítorí pé kíni a ti ra ọ́ padà ní iye kan ìtí kò ṣe díyelé ìtí kìí sa tìkìtì tí kìí bàjẹ́ ìtí ó ṣe kíni tí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ìtó dára tí ó ju wúrà àti fàdákà lọ ìtí kò lábùrẹ̀ àti kò dábàá wọn ìtí ń ṣe ìrúbọ àti ètùtù tí kò sí ìrúbọ àti ètùtù mìíràn lẹ́yìn rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ó lè ní pàtàgbára tó kún láti lè mọ dánikẹ́ni lóhùn wípé kíni àti kọ́jú pàṣẹ pé ẹnikẹ́ni ọ̀bọ̀ ṣe yọ mí lẹ́nu mọ́ ẹni tó bá dán wò àní yóò rú dájọ́ tara rẹ̀ yóò sì di gègé dànù kúrò. Bẹ́ẹ̀ ni ó lè ní ìgbéra láti mọ̀ sọ fún Sátánì dẹ̀yìn lẹ́yìn mi nítorí pé kíni ẹni ẹ̀kọ́ ẹni ìgbèkùn ni ọ́ so fún iye yìí ò ní pàtàgbà àtàṣẹlẹ̀ ọ̀rọ̀ ayé mi láti gbé mi ṣubú. Jẹ́ kí gbogbo ọkàn rẹ gbogbo àyà rẹ gbogbo ayé rẹ kó jẹ́ ti Olúwa. Lẹ́yìn rẹ̀ wàá mọ̀ béèrè fún ìdarí Ọlọ́run ó sì rí wípé Ọlọ́run yóò ṣe gbogbo ọ̀nà ní rere agbára àti okun ìmísí ọgbà tí mo sọ yẹ láti lè mú wà nínú òfin Ọlọ́run ìjọyẹ pé ní gbogbo gbà ní gbogbo ọjọ́ Ọlọ́run yóò lè mọ sọ̀nà wa ní rere bí a bá sì ń képe tí ó sì mọ dá wa nù lọ́gán ìjẹ́ pé a sì mọ borí gbogbo tí ń ṣe ìmọ̀ ètí àtàrí kékeré Sátánì Ọlọ́run gbowó ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ìsíniníyè ọ̀tun nípa àṣẹ ọ̀rọ̀ rẹ ìtúwọ̀ tó sinmi níyè láti lè jálágbára nínú rẹ láti lè pọ̀ ní òye rẹ àti láti lè mọ borí gbogbo tí ń ṣe Sátánì àtàrí kéré àti gbogbo àwọn ẹni bí pápátá bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ̀tun agbára àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ borí fún bàbá ọmọ odidi mo dá gbogbo ògo ìyàn láti pẹ́ sọ̀rọ̀ rẹ padà sọ́dọ̀ rẹ bàbá ọmọ ṣe èmi kí ọ mo yìnyàn ológo mo fọpẹ́ yàtọ̀ fún bàbá ọmọ sọ wípé ṣe èyí fún ẹ̀kọ́ rẹ ibi ìtú tó fi kọ́ mi tó fi bọ́ mi lóore èyí fún ẹ̀kọ́ rẹ tó fi kọ́ mi pẹ̀lú agbára pẹ̀lú àṣẹ rẹ láti sọ mi dálágbára nínú ìrìnàjò tó máa lọ láti sọ mi dá aṣọ ìṣẹ́gun nínú ìrìnàjò tó máa lọ àyè láti mọ rí ìdáhùn sí ìbéèrè gbogbo àwọn ẹnìkan àwọn ẹnìbẹ̀ búburú àtàrí kéréje gbogbo Sátánì àtijọba rẹ àyè àwọn ìgàn ìpèbí láti mọ borí wọn láti
láti mọ ṣẹ́gun wọn. Ọlọ́run ayé bàbá mo sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn, àtòbí ọmọ sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ mo sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. Ìbẹ̀rẹ̀ òpin àárín gbogbo ní gbogbo ọ̀nà mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọ̀rọ̀ padà sọ́dọ̀ rẹ. O ṣé o Ọlọ́run ayérayé, o ṣé o Ọlọ́run ayémọ̀yàn, o ṣé Ọlọ́run olórí ọ̀fẹ́. Ìbẹ̀rẹ̀ tí wọ́n gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ògo ni fún orúkọ rẹ fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ ni èyí tí wọ́n fi bọ́ mi, láti tí wọ́n tún fi kọ́ mi, tí wọ́n tún mú kétí mi kó tún gbọ́ ní òwúrọ̀ láti jà lágbára nínú rẹ àti ohun tó dáṣẹ́ gbọ́ nínú rẹ, láti mọ rí ìdáhùn fún gbogbo àwọn ẹni búburú ni àwọn kàṣẹ́tìnà àtàrí kí àjọbọ kan àwọn ìgbóhùn àti ìdìmájẹ̀mọ́ rẹ gbogbo láti mọ bí wọ́n ṣubú, láti mọ ru wọn ru wọn pápátá, òun láti bú kárọ̀ mi kó sì mọ jáde nígbà gbogbo. Mo dá gbogbo padà sí mo sọ wípé ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọ̀nà mi tí wọ́n tún ṣe ni rẹ ní àkọ́tún ní òní nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n fi bọ́ mi, fún ọ̀nà mi tí wọ́n tún ṣe ní rere ní àkọ́tún lónìí nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n fi bọ́ mi. Ìjẹ́ pé kì yóò ṣe ìjọba àti agbára bí ìgbìmọ̀ náà tí ó lè dojú kọ mi láti lè bí mi ṣubú mọ́ ní gbogbo ìrìn àjò ayé mi. Bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe atóbi jù. Mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe ẹlẹ́rù nìyẹn. Èyí fún ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tó ṣe bí ènìyàn, èyí tí wọ́n tún fi kọ́ mi pẹ̀lú agbára àti àṣẹ rẹ, láti ṣe gbogbo ọ̀dọ̀ mi ní rere àdìpápátá ní ọ̀tún ju tàtí wá lọ, láti mú kí gbogbo rẹ kó túbọ̀ já sí rere ju tàtí wá ní ọjọ́ ìṣòro. Olúwa ìjẹ́ pé kì yóò ṣe ìjọba kàtàgbára kan èyí tí ó lè ṣe ìdíwọ́ àbíjẹ́ àbídàbí dúró mọ́, èyí tí ó lè dojú kọ mi láti bọ̀ ìṣọ́ mi lẹ́nu mọ́. Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti ìmí pàápàá jùlọ láti mọ jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́ gbọ́ nínú rẹ̀, níwájú gbogbo ẹnikẹ́ni yóò kó tó lè bọ́ dìde láti dojú kọ mi láti lójú lójú ọ̀dọ̀ mi láti mọ ṣe ìdíwọ́ àbíjẹ́ fún láti gbé mi ṣubú kò níwájú rẹ̀. Bàbá mo yìn ọ́ lógo, mo gbórúkọ rẹ ga, mo yìn ọ́ lógo, mo sọ wípé ṣe èébé àìdèmọ́ bẹ̀rù. Bàbá mo dá gbogbo wa sọ́dọ̀ àgbà ọpẹ́ àti ìmí èyí fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n tún fi bọ́ mi, tí wọ́n tún fi kọ́ mi ní òwúrọ̀, èyí tí wọ́n fi sọ mi dára gbàdúrà, èyí tí wọ́n tún fi ṣe gbogbo ọ̀nà mi rere ju àti wá lọ, èyí tí gbogbo ọ̀rẹ́ mi tó já sí rere ju àti wá lọ, ọ̀rọ̀ mi tó já sọ̀rọ̀ ju àti wá lọ, gbogbo ọ̀rẹ́ àjọ ayé mi kó yọ̀bẹ̀ kó fẹ́ ẹ̀rí ayọ̀ ní ògùn ju àti wá lọ. Olúwa ọmọ ṣe alágbára mo sọ wípé ṣe atóbijọ́lá mo sọ wípé ṣe ìbí àti mo sọ wípé ṣe ní gbogbo ọ̀nà mo yìn ọ́ gbogbo ìgbà mo fọ́ pàtàkì forúkọ rẹ. Ó ṣe ọba àwọn ọba. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo yìn ọ́ lógo, gbogbo ògo àti ńlá mo dá padà sọ́dọ̀ rẹ fún àánú rẹ tó dúró títí láé lórí ayé mi, èyí tí wọ́n tún fi ọ̀rọ̀ rẹ ra ayé mi padà ní ọ̀tun, èyí tí wọ́n tún fi ọ̀rọ̀ rẹ ṣe gbogbo ọ̀dọ̀ mi ní rere ní ọ̀tun. Ìjẹ́ pé láti àkókò yìí lọ mo jẹ́ ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ lọ́tùn lósì láìsinmi àti láṣàrẹ̀. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo àti padà sọ́dọ̀ rẹ, atóbi jù mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, èmi àìlèmọ́ bẹ̀rẹ̀ mo dá gbogbo ògo ìyànlá padà sọ́dọ̀ rẹ, èyí fún tí sẹ́bàtà agbára rẹ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ, èyí tí wọ́n tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí, èyí tí wọ́n tún fi ṣayé mi lórí ní ọ̀tún ní òwúrọ̀ yìí, èyí tí wọ́n tún fi ráyè padà ní ọ̀tún ní òwúrọ̀ yìí, èyí tí wọ́n tún ṣe gbogbo ọ̀rọ̀ mi ní àkọ́sùn ní òwúrọ̀ yìí. Ìjẹ́ pé ní gbogbo ojú ayé mi ní orúkọ sí Jésù Kristi, mo jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ sí ní tayọ̀, mo jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ sí ní lékè, mo jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ sí ní ṣàṣírí ayọ̀, èmi bọ́lọ̀ gbogbo tí ń ṣe ìdààmú àti wàhálà ìdààmú àti fòrò àtúnṣe àti ẹ̀gàn àti ìjákulẹ̀ bá gbogbo ire ayọ̀ ìgbéga ìbùkún rí àyọ̀ di tèmi láti àkókò lọ ní gbogbo ọ̀dà mo bẹ̀rẹ̀ sí tó wọ́n tún ògo bọ́nù ògo ìdún ọlá bọ́nù ọlá ìlú bùkún bọ́nù ògo inú ìgbéga bọ́nù ìgbà inú ìṣeré bọ́nù ìṣeré ògo 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 ìyìn ọlá àtọpẹ́ ní forúkọ rẹ, ọpẹ́ ìyàtọ̀gbọ́ ní forúkọ rẹ, àjùlọ bàbá ọmọ ṣe o, ológun jùlọ ọmọ ṣe o, olórí ọ̀fẹ́ ọmọ ṣe o, ìbẹ̀rẹ̀ àtọgbọ́n mọ̀ sọ wípé ṣe èmi ní bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Ìṣe pé àní ti gbogbo agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n ti fi bọ́ tó ti kọ́ mi lóru rẹ̀, ayé mi ti bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdààmú, ayé mi ti bọ́ gbogbo tí ń ṣe ìnira àti wàhálà àtúnṣe, àìlábàáfàtó àti jákulẹ̀ gbogbo pátá ire ayọ̀ ìgbéga bùkún ó bẹ̀rẹ̀ sí ti tèmi sẹ́, àní gbogbo tí ń jẹ́ ìgbéga ó bẹ̀rẹ̀ sí tèmi ní gbogbo ọ̀nà. Mo jẹ́ ẹni tó tayọ, àní mo jẹ́ ẹni tó lékè, àní mo jẹ́ ẹni tó ń pẹ̀ sínú ògo bọ́ọ̀nù ògo náà bọ́ọ̀nù ìgbéga bọ́ọ̀nù ìgbéga inú ìṣeré bọ́ọ̀nù ìṣeré ògo ní forúkọ rẹ bá bọ́ mẹ̀mí mímọ́, èyí ní forúkọ rẹ àtóbi ṣọ mẹ́ta fún gba ọpẹ́. Olúwa gba ìyìn mi sẹ́, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú, ìwọ Ọlọ́run tó ní ìdáríjì lọ́dọ̀, ṣàánú fún mi, dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi.
àánú ni mo béèrè fún àwáwí kan kò ṣe fún mi àní àwíjàre kọ́ olúwa àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa ṣàánú fún mi gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi náà nítorí pé ìwọ lẹni tó ní ìdáríjì lọ́dọ̀ àní tí o ká lè mọ bẹ̀rù rẹ ìwọ lẹni tó ń dáríjì ni ní òótọ́ àti òdodo tí yẹn sì rí ìdáríjì gbà bójú wò látòrí tèmi wa nípa àánú àti ìrọ̀fẹ́ ìtọ́ga tó nígbò tó nígbò tó gbòòrò èyí tí kọ̀lẹ́gbẹ́ tó rọba ṣàánú fún mi dárí gbogbo tí ṣe ṣe mi jì mí ṣàánú fún mi dárí gbogbo tí ṣe rí kọjá mi ṣe bá sọ mi di mímọ́ nínú rẹ àdáríjì mi ní gbogbo tí ṣe rí kọjá ẹ̀ṣẹ̀ mi nù ó bá sọ mi di mímọ́ nínú rẹ àdáríjì mi ní gbogbo tí ṣe àṣírí ẹ̀ṣẹ̀ mi nù olúwa sọ mi di mímọ́ wẹ̀ mí mọ́ àyè nínú ẹ̀jẹ̀ jésù bá sọ mi di mímọ́ àdárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa àwáwí kò sí fún mi tí wọ́n fẹ́ ṣe ju pé kí ni olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa tó gbé òun ọba tí ń dáríjì lóòótọ́ èyí tí wọ́n bá ti dáríjì òun ní rí dáríjì bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ dárí gbogbo orí kọjá mi jì mí olúwa sọ mi di mímọ́ àyè nítorí òògùn àti inú kò dáríjì mi olúwa bá sọ mi di mímọ́ tí gbogbo agbára tó fi ń jọ ọlọ́run ni. agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 ní orúkọ jésù kristu orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìpọ́ bí ọ̀tun nínú ẹ̀jẹ̀ jésù kristu ọ̀sán ní káfárì olúwa ṣe fún mi ní ọ̀tun kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ bíi búburú àdára èyí yòówù kò wù tá a kọ nípa mi ọ̀yá kó bẹ̀rẹ̀ ti di píparí báyìí kó di píparí pátápátá láì kú owó síbi kankan àti ohun tí a kọ́ ni o àti ohun tí a fi kọ́ ni o àti ibi tá a kọ́ sí ni àtàwọn tí wọ́n ń kọ́ ni o àti àwọn tí ń bẹ níwà tẹ́tẹ́ àbẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn kọ́dá àní kí wọ́n di píparí ìrìbọmi ní àkọ́tún nínú ẹ̀jẹ̀ jésù kristu sọ́ọ̀nì káfẹ́ olúwa ṣe fún mi ti gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run ni ọ̀yá àní gbogbo tí ń ṣiṣẹ́ àṣẹ parí àwọn ká ènìyàn sẹ́tẹ́nà àtàrí kiri àjọbọ̀ kò gbogbo wátá ibi gbogbo wátá ọ̀yá kó di bí bàjẹ́ kó jẹ́ lálàgbà lórí ayé mi kó jásún lórí ayé mi àti gbogbo tí ń ṣe tèmi pápátá ìjà àárí ọ̀kan tó ti kan tó nípẹ̀ tó ń lapa lórí ayé mi àbẹ̀wò kó ṣe tèmi kó di ìfà tó ti gbogbo ìtorí ògùn àti inúgò rẹ kó ti jẹ́ ohun tẹ́rútẹ́rú èrè pọ̀ bí ọ̀tún nínú ẹ̀jẹ̀ jésù kristu sẹ́ni káfárí ìdìbò béèrè fún ọlọ́run wá ṣe fún mi ní ọ̀tún ní òwúrọ̀ yìí àní gbogbo tó wà nínú ayé mi tí yóò fògo àti fún ọ̀rọ̀ tí yóò múnú wọn lọ́rọ̀ dùn bàbá àní kó di fàtútù gbogbo kó nu àmì láì kó ẹyọ kan kó sì di rúdú dànù kó sì di ijó ohun tẹ́rú ẹ̀jẹ̀ jésù kó yà fọ gbogbo wọn dànù kó má ṣe kú eruku tó kéré jùlọ àìnú ayé mi sẹ́yìn kí gbogbo ògo kó sì lè mọ̀ jẹ́ tiẹ̀ ayé mi kó wá jẹ́ ohun àmúyangàn fún ọ ní gbogbo gbà kí a mọ̀ jẹ́ ohun dùnnú ohun àwòkọ́ṣe rere fún ọlọ́run nígbà gbogbo ní ọjọ́ gbogbo èrè bọ́bi nínú ẹ̀jẹ̀ jésù tó sọ̀rọ̀ bàbá tó máa ṣe fún mi ní ọ̀tún jù àti wá lọ ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ níbi gbogbo ní gbogbo ọ̀rọ̀ ní gbogbo ìrìnàjò níwájú ẹnikẹ́ni yóò wà lóde yóò kiri wa kí túbọ̀ bọ̀ dẹni dà láre jù tàtí wá lọ àtúbọ̀ kí túbọ̀ dà láre gbà tàtí wá lọ olúwa wà túbọ̀ dà mí láre jù tàtí wá lọ èrè bọ́mi nínú ẹ̀jẹ̀ jésù kristu sọ̀rọ̀ nìkan fún olúwa ṣe fún mi pátápátá ní àkọ́tún jù tàtí wá lọ bàbá mẹ́mí mímọ́ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn ìgbéga tìṣúlógún àti ìdáláre rẹ ìyá kí túbọ̀ bọ́ orí wọn gbà àti tí ènìyàn gbogbo kí túbọ̀ orí wọn gbà jù tàtí wá lọ ayé mi kó túbọ̀ kù fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ìgbéga ṣe orí oore pátá gbogbo ẹ̀rí ayọ̀ mi ìyá kó túbọ̀ lógo jìbò sí lógo lọ kí gbogbo ògo tí mo jẹ́ tìbò jẹ́ tirẹ̀ porúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ jésù kristi ọlọ́run ayérayé bàbá ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi mò ń béèrè fún ní àkọ́tún olúwa wá ṣe fún mi àyè nínú ẹ̀jẹ̀ jésù kristi ọ̀sẹ̀ bàbá wá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi kiri gbogbo tí ń sọ àwọn àkọsílẹ̀ bíi búburú àdára gbogbo iye òkòwò tí àwọn ẹni bíi ẹni ká kúkún kọ èyí tí ẹnìkan yòówù lè kọ́ nípa àti ibiṣẹ́ àbí tí wọ́n tún kọ́ lọ́wọ́ àbí èyí tí wọ́n tún lè ṣètò láti mọ kọ́ olúwa gbogbo ẹ̀yà kò di pé parí báyìí ní orúkọ jésù kristi àdìgbò ẹ̀kọ́ di pé parí báyìí ní orúkọ jésù kristi àti ohun tí a kọ́ ni o àti ibi tí a kọ́ sí ni o àti ohun tí a fi ń kọ́ ni o àti ọwọ́ tó ń kọ́ ni o àti àwọn tí wọ́n ń kọ́ ni o àti ẹni tí bẹ́ẹ̀ àti ẹni tí a bẹ̀rẹ̀ lọ́wọ́ ní orúkọ jésù kristi àdìgbò ẹ̀kọ́ di pé parí ní orúkọ jésù àdìgbò ẹ̀kọ́ di pé parí ayérayé bàbá àní ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi sọ̀rọ̀ káfárí mo bèrè fún olúwa ṣe fún mi ní àkọ́tún olúwa àní kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn àwọn ẹni kọ̀ọ̀kan ẹni bí ọlọ́run àwọn ọmọ ogun ọ̀yá àní gbogbo pátá ọ̀yá fáwọn tí gbogbo dáná sun wọn ọ̀kọ̀ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ní pátágbá lórí ayé mi àti olóko nǹkan tí ń ṣe tèmi sẹ́ àní ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ní pátágbá lórí ayé mi àti olóko tí ń ṣe tèmi mo ń tẹ̀lé mọ́ ní orúkọ jésù kristi ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pátágbá lórí ayé mi àti olóko tí ń ṣe tèmi olúwa ọ̀yá àti bàbá tí wọn rà mí pàtàkì àdìgbà mi pàtàkì lọ́wọ́ pátá ìjẹ́ àárí èyíkéyìí tó ti ní ẹ̀ ti nípa kan lórí ayé mi àbí olóko tí ń ṣe tèmi ọ̀yá kó ti fatu gbogbo kó ti jòrò tèrè láì kò síbi kankan bàbá àní orúkọ jésù kristi ẹ̀dámilá ní gbogbo ẹ̀sìn wọn àti òfìjọ́ lọ́rùn ìrìpọ́bì tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi ìtọ́sẹ́ni káfárí ìdìbò bèrè fún olúwa ṣe fún mi ní àkọ́tún nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àìkíbótó mi jẹ́ mímọ́ níwájú rẹ̀ ṣe ìyẹ́ wájà ayé mi rí ìjà ayé mi kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí ó fògbà tí fún ọlọ́run
láàyè àbí tí òmùnú ọlọ́run aláyè dùn láì wo bó yóò ṣe dùn bó lè ṣe kámẹ́rà tó tí gbogbo yá fàtúkò ọdún ayé mi ọ̀yá rú wọn dànù kọ́ dáná sun wọn ẹ̀jẹ̀ Jésù Kristi yá fífọ́ dànù kọ́ ọdún ayé mi láì kó eruku kan tó kéré jùlọ ní orúkọ ti Jésù Kristi ayé mi akójọ wà múyẹ̀gàn fún ọlọ́run aláyè nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo orílẹ̀ àgbáyé gbogbo wọ́ta àní títí dé ìjọba ọ̀run ayé mi kójọ wà múyẹ̀gàn fún ọlọ́run aláyè àní kí mo jẹ́ ìmọ́lẹ̀ àtàwọn kọ́ṣẹ̀rẹ̀ níwájú rẹ̀ àti kí mo jẹ́ wà múyẹ̀gàn fún ọlọ́run ní gbogbo ọjọ́ ayé mi àtòhun dùnú àpẹẹrẹ rere fún ọlọ́run aláyè nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àní títí ìjọba òfin bọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ bàbá àní ẹ̀jẹ̀ Jésù Kristi àfi fún ayé mi mọ́ ẹ̀yà fi wá ayé mi lánàá ẹ̀yà gbogbo tí ó fògbà àti fún ọlọ́yà kó ti fífà tùtùgbò kó lẹ́ kó sì jẹ́ ohun tí ó rò àní kó ti fífọ́ dànù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi àyíká kò síbi kankan bàbá àníjẹ́rìí wà láyé àtàgbà inú ayé mi nítorí ògo àti nígbà àníjẹ́rìí wà láyé àti nígbà inú ayé mi ṣe olùwàsọ mi di mímọ́ ìrìbọ mi tútù ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lọ́sẹ̀ káwá ni mo bèrè bàbá ṣe fún ní orúkọ ti Jésù Kristi àní ìjọ àti wàá túbọ̀ dàmílà ìbò sí dàmílà rẹ lọ àdìwà túbọ̀ mú mi ní dàlá ìgbà bó ṣe nígbà lọ nàìjíríà túbọ̀ tẹ̀ dàlá ìbò sí dàlá rẹ lọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo nínú àjò gbogbo níwájú ẹnikẹ́ni yóò kóra lórílẹ̀‐èdè yóò kó kiri di lágbàáyé àdìwà túbọ̀ dàmílà ìbò sí dàmílà rẹ lọ àyín dàlá rẹ kó túbọ̀ jẹ́ tèmi lọ àyíkí túbọ̀ ní dàlá ìgbà bó ṣe rí ìgbà lọ níwájú gbogbo ènìyàn pátápátá àyín nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo ọjọ́ ayé mi nínú àjò gbogbo àyín ti gbogbo agbára tó fi jọrọ ní orúkọ Jésù Kristi orúkọ ti Jésù Kristi àní ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá tí wọ́n ṣe fún mi jù àti wá lọ àní ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù Kristi tó sẹ́ni káfárí bàbá àdìbá tí wọ́n ṣe fún mi jù àti wá lọ tó àti wá lọ ọ̀yá àní ju ti àti wá lọ oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ rẹ àtìlẹ́yìn ìgbéga àti ọ̀nà rere àti ojú rere rẹ àti tí èdè gbogbo ìgbéga ìṣòro rẹ ẹkú tó wọ̀ ní wọ́n àti wá lọ ayé mi kó tó àmọ́ fọdún ògbó ti fọ ní ògo lọ ayé kó tó mọ̀ fọdún ìyàdúgbò ti fọ ní ọ̀rọ̀ ìgbéga kó tó mọ̀ jẹ́ tèbó jẹ́ tìyànú kó tó mọ̀ jẹ́ tèmi lọ ọ̀rọ̀ kó tó mọ̀ jásire bó jásire lọ ọ̀yá ẹ̀rí rere ayọ̀ mi ọ̀yá kó tó mọ̀ lógo ju bó ṣe lógo lọ àìnígbà gbogbo àìkéde àmì kó tó mọ̀ lógo bó ṣe lógo lọ àìkéde tó mọ̀ fọ́ọ̀n togotogo nínú ògo náà láti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ olúwa àìní bọ́ọ̀bì tó àìní nàìjíríà ṣe fún mi oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti gbéga ṣúlùwẹ̀ dàlọ́dà rẹ àti èrò kébè tó bọ̀ wọlé wà àti wá lọ àyè kó tó mọ̀ fọ́ togotogo bó ṣe mọ̀ kó mọ̀ fọ́ tagbátagba bó ṣe mọ̀ tagbá kí gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ bó jẹ́ tẹ̀rẹ̀ òṣìṣẹ́ tó pé ìtìrí bá ògo ní orúkọ rẹ bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta akọ̀tún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún bàbá olúwa gbé wọ̀ mí ní odidi ju ti àtẹ̀yìnwá lọ agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ ayé mi ò tó wá túbọ̀ kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára ju ti àtẹ̀yìnwá lọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo kí ọ̀nà mi kó tó lè mọ jásire ju bó ṣe jásire lọ látọ̀dọ̀ rẹ wá kí ọ̀nà mi kó tó lè mọ jásire ju bó ṣe jásire lọ látọ̀dọ̀ rẹ wá ìtọ́ túmọ̀ sí wípé níbikíbi yóò kó ìtumọ̀ bá wà olúwa ire ayọ̀ àti gbéga ní kí ọmọ jẹ́ ti tèmi àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ọba gbé wọ̀ mí lódìdí àyè àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ayé gbé wọ̀ mí lódìdí nítorí pé agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ayé mi àyè kò tó nǹkan àyè mo béèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ṣíjú àti wá lọ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ní orúkọ Jésù Kristi àyè ju àti wá lọ Olúwa àyè ọ̀dọ̀ mi kó tó àmọ́ jásire ju bó jásire lọ àdó mi kó tó mọ̀ jásire ayọ̀ bó jásire lọ nípa agbára àti àṣẹ Olúwa kọ́ mi kó tó mọ̀ jásire bó jásire lọ Olúwa àyè ọlọ́run mi àyè ìwọ ọlọ́run alẹ́dàá mi nítorí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù Kristi àyè ọ̀dọ̀ mi kó tó mọ̀ jásire bó jásire lọ àyè ọ̀dọ̀ mi kó tó mọ̀ jásire bó jásire lọ bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ yà kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára ju àti wá lọ ìjọba agbára ayé mo ní kò tó nǹkan sẹ́ ọ̀dà àyíkọ́ mi kó tó mọ̀ jásire bó jásire lọ àyínígbàgbọ́ lọ́jọ́ gbogbo ọ̀yà kí tó bó kí tó rí ìgbà bó sì lè gbà lọ bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ sẹ́ ńlá kún fún dẹ́mi mímọ́ àti agbára rẹ ọ̀dọ̀ mi gbogbo ọ̀yà kó tó mọ̀ jásire bó jásire lọ àyíkí bó tó mọ̀ rí àdúrà àti ìfàṣojú rẹ gbà bó sì gbà lọ kí gbogbo tó mọ̀ jásire bó jásire lọ kọ́ mi fún dẹ́mi mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún dẹ́mi mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún dẹ́mi mímọ́ Olúwa kún fún agbára iná mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo kí ọ̀dọ̀ mi kó tó mọ̀ jásire ju bó jásire lọ kí mi ó tó bọ̀ ríre gbà ju bó ṣe rí gbà lọ ìbùkún rẹ kó tó àmọ̀ jẹ́ tèmi bó jẹ́ tèmi lọ ayé mi kó tó àmọ̀ fọ̀ ní ògo ju bó ṣe fọ̀ ní ògo lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ mo béèrè fún ọba gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ mo béèrè fún ọba gbé wọ̀ mí lódìdí
àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ayérayé bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù Kristi ọ̀yà ọ̀dọ̀ mi kó túbọ̀ jáṣire ju bó jáṣire lọ tí gbogbo agbára yìí tó fi ń jẹ́ ọlọ́run ni àti gbogbo agbára tó fi ń jẹ́ èbè àdé mọ́ṣẹ́ bẹ̀rù tí gbogbo agbára tí wọ́n fi ń jẹ́ ọlọ́run àtòbíjọ́ ìtò gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ ìtòrí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé ga ju gbogbo ọ̀dọ̀ mi kó tó mọ̀ jáṣire bó jáṣire lọ ọ̀dọ̀ mi kó tó mọ̀ jáṣire bó jáṣire lọ ọ̀rọ̀ mi kó tó mọ̀ jáṣire bó jáṣire lọ ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀yà àríkè tó mọ̀ dálábùkún bó dálábùkún fún lọ tí gbogbo agbára yìí tó fi jẹ́ ọlọ́run àtúbọ̀ gbẹ̀mí lójú sí gbẹ̀mí lọ àtúbọ̀ dàmílà bó dàmílà ní orúkọ Jésù Kristi ayérayé wọba tó ń ṣe èmi àdé ìbọn bẹ̀rù ọ̀yà kọ̀mí fún náà ìmàtàgbára rẹ̀ ọ̀yà kún fún náà ìmàtàgbára rẹ̀ àyè ní gbogbo rẹ̀ àdúgbò kó tó mọ̀ jáṣe bó jáṣe lọ àyè kó tó mọ̀ bàdúrà àti ìrọ̀fẹ́ bàbá ìbúṣu bàbá lọ àyè ìbùkún ayọ̀ ìgbéga kó tó mọ̀ jẹ́ tèmi bó jẹ́ tèmi lọ àyè ní gbogbo rẹ̀ àjò gbogbo tó máa ṣe ìbùkún ayọ̀ ìgbéga kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tèmi lọ bàbá àyè kún fún náà ìmàtàgbára rẹ̀ ṣe àyè agbára tẹ́ mọ́lẹ̀ mo béèrè fún ní àkótó yà gbówó mi lódìdí gbogbo ọ̀dọ̀ mi kó tó mọ̀ jáṣe rere àyèjọ tí wọ́n lọ nítorí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbéga ju gbogbo orúkọ rẹ̀ lọ ọlọ́run mi aláàánú mi lórúkọ Jésù àkọ́mi fún náà ìmàtàgbára rẹ̀ jẹ́ kọ́dọ̀ mi kó tó mọ̀ jáṣe bó jáṣe rere lọ ìgbé kó tó mọ̀ jẹ́ tèmi bó jẹ́ tèmi lọ olúwa ní orúkọ Jésù ní gbogbo ọ̀dọ̀ nígbàgbọ́ níbi gbogbo ní gbogbo àìkọ́ni kó tó mọ̀ jáṣe bó jáṣe kí ó tó mọ̀ jẹ́ ìbùkún ànígbéga ìṣàrò aláṣẹ ní gbogbo pàdébí àti wọn lọ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ pátápátá láì kò síbi kankan ọ̀yá àní ju tí àtẹ̀wọ́n lọ láti àkókò yìí lọ kí n bẹ̀rẹ̀ sí ní gbáre láti bí gbogbo wa kí gbogbo tí ń jẹ́ ire kọ́bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá láì kò síbi kankan oore kọ́bẹ̀rẹ̀ di ìrọ̀rùn fún mi láti mọ̀ gbéṣe nítorí pé ìwọ lọ́lọ́run mi àti aláàánú mi tó ń ṣe ọ̀nà mi ní rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé ìwọ ọlọ́run tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ ìwọ ọlọ́run mi aláàánú mi àríkún mi fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe jù àti wá lọ́sẹ̀ mo ń bẹ̀rẹ̀ fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ nítorí pé àní agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ kò tó bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ní orúkọ Jésù kìí wá ṣọ́ọ̀dà mi ní rere pátápátá àyíjọ tí wọ́n lọ Olúwa wá ṣe gbogbo ọ̀dọ̀ mi ní rere pátápátá tí wọ́n lọ jẹ́ kọ́ọ̀lù mi yá kó tó mọ̀ jásí rí ayọ̀ kọ́ọ̀lù jásí gbéga ju jásí gbéga lọ Olúwa ti bu agbá tó fi jọba ní orúkọ Jésù rẹ̀ sí àyè láti bí gbogbo wa ire gbogbo ya kó bẹ̀ sí wọlé tọ̀ mi wá àyè láti bí wá kémi ọbẹ̀ sí ní gba ire ayọ̀ láti bí wá ìrànlọ́wọ́ láti bí wá kó bẹ̀ sí wọlé tọ̀ mi wá sẹ́ àyè kémi ọbẹ̀ sí rí ìrànlọ́wọ́ àti láti bí wọ́n gbà àyè tẹ̀síwájú lórí kó bẹ̀ sí jẹ́ bá ayé mi tàṣí máa lọ kó bẹ̀ sí jẹ́ bá iṣẹ́ mi tàṣí máa lọ kó bẹ̀ sí jẹ́ bá iṣẹ́ ọ̀rọ̀ àti ìṣòjà àti ilé mi àti àyàtọ̀ ọmọ mi tàṣí máa lọ àdúgbò ṣe kó bẹ̀ sí jẹ́ bá àti ìrora ẹnì kọ̀ọ̀kan máa lọ ní orúkọ Jésù Kristi àyè láti orí tèmi bàbá àní orúkọ Jésù àti ọkàn mi fún iná ìmọ̀ àtàgbà iná àkọ́tún àyè mi kó tó bọ̀ fọ̀ togotogo bó ṣe fọ̀ lọ òkú àyè mi kó abúyọ pọ́ láti bó ṣe búyọ lọ àyè kó tó bọ̀ tán bó ṣe tán lọ ìmọ̀lẹ́ rẹ̀ kó tó àtúmọ̀ ìlú ayé mi ògo rẹ̀ lára mi àyè kó tó mọ̀ di rírí fún gbogbo ènìyàn bó ṣe lọ ẹwà ògo rẹ̀ kó tó mọ̀ búyọ bó ṣe búyọ lọ ní orúkọ Jésù ṣe bàbá kọ́ mi fún iná ìmọ̀ àtàgbà rẹ̀ ṣe oríire ayọ̀ gbogbo ya kó dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí ní gbàgbà àṣẹ rẹ̀ àní ó dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí láti gbàgbà àṣẹ rẹ̀ ìtẹ̀síwájú rẹ̀ yóò jẹ́ tèmi ní gbogbo ọ̀nà bàbá kọ́ mi fún náà mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún náà mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára rẹ̀ tí gbogbo tó fi jẹ́ Ọlọ́run nítorí pé ìwọ ni olùrànlọ́wọ́ aláàánú mi àti olóore mi àní nítorí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé ga ju gbogbo àyà oríire gbogbo ayọ̀ ọ̀yà àní ó dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí ní orúkọ Jésù ọ̀yà kún fún náà mímọ́ àtàgbàdà àní oríire gbogbo ọ̀yà àní ó dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí ògo tẹ́ni pé òróró rẹ̀ akọ́bẹ̀ tí yóò fi ní kọ́ gbàjà ṣeré àní láti fi gbogbo wa àní kábẹ̀ sí kó oríire wọlé tọ̀ mi wá ìrànlọ́wọ́ láti gbogbo akọ́bẹ̀ sí wọlé tọ̀ mi wá àní kí n bẹ̀ sí bẹ̀ sí gbà ìrànlọ́wọ́ láti gbogbo àní láti bí láti sọ́nù wa ọ̀yà kí n bẹ̀ sí gbà ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rere gbogbo àṣírí orúkọ gbogbo àní gbéga akọ́bẹ̀ tí tèmi ní orúkọ yakun fún ẹ̀mí mọ́ yakun fún agbára rẹ̀ sẹ́yìn. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ wàá túbọ̀ sọ bí di àpáta jìgbòlù iná àtàrà jónirun nínú rẹ̀ ìjẹ́ pé ẹnikẹ́ni tó bá kọlù mi á fọ́ tutù láì ní àtúnṣe kankan mọ́ èyíkéyìí tí wọ́n bá sì kọlù á lọ lulú á sì lọ pátápátá láì ní àtúnṣe kankan mọ́ bẹ́ẹ̀ ni àní jíjórun àní ọmọ jẹ́ jíjórun gbogbo àgbà àti ọmọ òkùnkùn yóò kó òkú àní tí wọ́n bá pàdé lójú àbí lọ́nà jíjẹ́ àbí nítòsí ni ibi yóò kó òkú wọlé wa bàbá kọ́ mi fún náà mímọ́ àtàgbàdà lọ́tọ̀ sọ bí di àpáta jìgbòlù iná àtàrà jónirun nínú rẹ̀ láti mọ gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn ìgún èpè àti májèmúra gbogbo wọn pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ̀ mo bèrè fún wa gbé wọ̀n lódìdí àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ̀ bá gbé wọ̀n lódìdí tí gbogbo tó fi jẹ́ ọba kún mi fún nẹ́ẹ̀mí mọ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mọ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ gbogbo àrí agbára àkọ́tún yìí nẹ́ẹ̀mí àkọ́tún gbogbo fún wa gbé wọ̀n lódìdí nínú rẹ̀ wá túbọ̀ sọ bí di àpáta jìgbò nínú ẹ̀dá tí wọ́n lọ àìnú rẹ̀ wá túbọ̀ sọ bí di àpáta jìgbò nínú ẹ̀dá tí wọ́n lọ wá túbọ̀ sọ bí di iná àti àràjò nínú ẹ̀dá tí wọ́n lọ wá túbọ̀ sọ bí di iná àti àràjò nínú ẹ̀dá tí wọ́n lọ ìjẹ́ pé gbogbo kó tó bá kọlù mi afọ́ tuntun tí ò sì ní àtúnṣe kankan mọ́ èyíkéyìí tí ó bá kọlù alọ́ọ̀lù ló pápátá teru ìtòrò pé ìwọ ni àpáta yẹn tẹgbẹ́ bá kọlù afọ́tọ́ èyíkéyìí tó bá ṣe wọ́n kọlù alọ́ọ̀lù olùwàtò sọ bí di dáàtì wọn láti bọ̀ jó gbogbo jíṣe jẹ́ bukọ àti kùkùn àìgún ìgbà tí má jẹ́ mọ́ gbogbo wọn wájà bàbá kọ́mi fún náà ìmọ̀ ìyá kọjá tí wọ́n lọ àìpé mi sí tẹ̀síwájú nínú ìrìnàjò ayé ti bu agbá tó fi jọ lọ́rùn ni olúwa àti tàtí wọn lẹ́tọ̀ kọ́mi fún náà ìmọ̀ àtàgbára rẹ̀ sọ bí di àpáta jìgbò nínú ẹ̀jà tí wọ́n lọ sọ bí di àpáta jìgbò nínú ẹ̀jà tí wọ́n lọ àìláti mọ kọlù àìláti mọ lòlòlò àìláti mọ jóoru gbogbo tí ń ṣe ègún èpè àti má jẹ́ gbogbo pátá àìgbó tí ń ṣe àwọn kàìdí àwọn ibi ẹbúrú àwọn gbogbo olúwa àlékún fún náà ìmọ̀ àtàgbára rẹ̀ sọ bí di ní àtàràjò nínú ìpàtà tó lọ sọ bí di àpáta jìgbò nínú ìpàtà tí wọ́n lọ àìláti mọ kọlù láti mọ lòlòlò àìláti mọ jóoru teru sẹ ìjẹ́pẹ́ ìkétò akọlù àmọ́ fọ́ọ̀tù tí ò sí ní àtúnṣe kankan mọ́ bàbá kún fún ẹ̀mọ́ ńlá kún fún agbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mọ́ ẹ̀yà kún fún agbára ilé mi àtàgbára mo bẹ̀rẹ̀ bàbá gbé wọ̀ mí lóde ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ẹrù ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ wàá túbọ̀ sọ bí di ẹrù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ ju ti àti máa lọ wàá túbọ̀ sọ bí di ẹrù ńlá àti jìnnìjìnnì nínú ẹ̀pàdà tí máa lọ láti mọ gbé gbogbo tí ń ṣe ẹrù gbogbo àti jìnnìjìnnì gbogbo mi gbọ́ nígbà tí Sátánì tó dojúkọ Jésù Kristi a rí i pé ó ti kọ́kọ́ dún kòkò mọ́ ṣùgbọ́n nítorí ìwà àyàmí Jésù Kristi pẹ̀lú ìgboyà tí ó ní tọ́sítò gan wa tó wá jẹ́ ẹrù àti jìnnìjìnnì ńlá lọ́fà tó fi ní àǹfààní àti lè borí Sátánì tí ì bá ṣe bẹ́ẹ̀ ni girigiri òjì Sátánì kó wá láti wá fi kó Jésù Kristi lójú kọ́ wá ní àkókò tó rí pé ebi ń pa gidi gan tó ti mọ̀ pé kí ni ogójì ọ̀sán ogójì òru ló ṣe tí àjẹ́ tí ò ságbá kankan nínú rẹ̀ láti sọ pé kó sòkúta di àkàrà tó bá jẹ́ pé èmi àti ẹ̀ ń kọ́ òun náà fẹ́ fi tuntun bí agbára Ọlọ́run hàn nípa pé kí ni yàtọ̀ sọ bàjẹ́ kọ́ mọ tó ń ṣe bàjẹ́ kọ́ mọ pé lóòótọ́ àti dodo mọ ní Ọlọ́run wo kẹ́sí gbogbo àdéhùn mọ́ sí kí ni ìgbà kan àwọn àkókò mi bẹ jẹ́ pé ìyẹn mọ́ ṣe bẹ́ni tí ò sí kí ni tí ò lágbára kankan tí ó rà mọ́ fi pẹ̀lẹ́ kùtù sọ̀rọ̀ àwọn kan bẹ táwọn yóò mọ̀ sọ mọ́ fi irọ́ gbọ́ òótọ́ lẹ́nu rẹ̀ ni ọwọ́ rẹ̀ ló kù sí láti mọ̀ bọ̀wọ́ ọ̀nà kan sọ tó fi ní bọ́ sínú sọ́wọ́ sí wọn lọ́wọ́ nípa ìgbà tí wọ́n bá gbé irọ́ dé láti fi gbòótọ́ lọ́wọ́ rẹ̀ láti fi gbẹ ẹ̀tọ́ rẹ̀ dànù òun náà ni pé kò kún fagbára ẹ̀mí mímọ́ borúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ìwọ Ọlọ́run ẹrù àti jìnnìjìnnì yà sọ bí di ẹrù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ ìtí ń gbé gbogbo tí ń ṣe ẹrù àti jìnnìjìnnì gbogbo mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àní àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ju tàtẹ̀ wá Olúwa gbé wọ̀ mí lódìdí ní gbogbo ọ̀nà bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kọ́ aṣọ mi di ẹ̀rù ńlá àti jìnnì lẹ́nu ẹ̀pọ̀ bàtà èyí tí gbé gbogbo tí ń ṣe àti jìnnì gbogbo mi ṣe èyí tí kì yóò sí òun kọ́ òun kan àyè tí ó lè dúró lájú mi mọ́ àyè láti sọ pé òun fẹ́ mọ dúkòkò àbẹ́ mọ́ àlè mọ́ èyí tí kì yóò sí ìjọba àti agbára kan àyè tí ó lè dúró níwájú àbí ní ojúṣọ́ àbí tí yóò sí kíbi kan àyè tí wọ́n kóra àjọ àbí gbégbèsè kí gbèsè ibi kan nípa àṣẹ mímọ́ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnì lẹ́nu pàtàkì àti wọn lọ ìjẹ́ pé gbogbo bí kíbi yòówù kó wù kó jẹ́ àní bí kíbi yòówù kó wù kó jẹ́ bó ṣe kó jẹ́ àbí kó súnmọ́ ibi tó àní ẹni yòówù kó wù kó jẹ́ bó ṣe kó súnmọ́ kó jẹ́ ibi tó àní tí bá ti gbégbèsè ibi àní bí mu yọ àní wọ́n mọ̀ mú ẹ̀já wọn ní àmú yóò sì mọ̀ jẹ́ra ní àjẹrun àní pí parun wọ́n mọ̀ parun sínú ìmọ̀ àti ètí ara wọn ètí wọn bá gbẹ́ pò tí wọ́n bá gbé kalẹ̀ àbí tí wọ́n bá dẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára sọ mi di ẹ̀rù láti jìnnì lẹ́nu pàtàkì àti wọn lọ ìjẹ́ pé nígbà gbogbo bí kíbi àti wọn ti kóra jùkọ̀ níbi ní búburú ní bàjẹ́ láti mọ̀ sí nira àti ìpalára mi Olúwa àní pí parun wọn bá lójijì àní tí wọ́n sì mọ̀ rù dájú ara wọn ètí wọ́n sì mọ̀ jẹ́ ìdálẹ́bí fúnra wọn ètí wọ́n sì mọ̀ gẹ́ra wọn dànù ara wọn Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ńlá sọ mi di ẹ̀rù ńlá ìjẹ́ pé nígbà gbogbo ní ojúgbó ibikíbi yóò kó tí wọ́n bá dẹ́ṣẹ̀ ní orúkọ Jésù Kristi bàbá jẹ́ gàba ní àìlórí gbogbo tí ń ṣe àwọn gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n dá ìjẹ́ ìkẹ́ni oṣù ní láti lè ṣe àtọ́ka bí jùwọ́ kankan bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mi má tagbára ní gbogbo ìfọ́n bá gbé wọ̀ mí lójú agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ ìwọ ni Ọlọ́run mi ìwọ ni aláàánú mi olùrànlọ́wọ́ mi kọ́ mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ kọ́rọ̀ mi kó tó wá jásire bó ṣe jásire lọ bóyá tí ń pè gbogbo tí ń ṣe ògo mi
ìpín mi, ilẹ̀ mi, ire mi, àyànmọ́ mi, ìṣẹ̀dá mi tí mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ni ọ̀yà gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí dígbẹ̀ fún pátápátá láì kò síbi kankan tó bẹ́ẹ̀ àní tí àyè kò ní sí láti gbà èyí tẹ́ pé ògo tẹ́nìkẹ́ni ò rí lò nínú ọ̀ràn mi oore tẹ́nìkẹ́ni ò gbéṣe nínú ọ̀ràn mi àyọ̀ bẹ̀rẹ̀ sí di rọrùn fún mi láti mọ gbéṣe tó bẹ́ẹ̀ débi wípé kí ni gbogbo àgbáyé yóò sì mọ wá rírì pé lóòótọ́ àti lódodo ìwọ ọlọ́run ọjọ́ lóòótọ́ àti lódodo ó sì ń ṣe bẹ́ẹ̀ bí ti gbà ní o kò yí padà bàbá akúnmi fún ẹ̀mí àtàgbàdà rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tọ̀ agbára sílẹ̀ ìmọ̀ rẹ̀ mo béèrè fún ọlọ́run ayé rẹ̀ alágbára jùlọ tóbi jùlọ bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àkọ́tọ̀ agbára sílẹ̀ ìmọ̀ béèrè fún ìwọ ọlọ́run tó ń ṣe ibi àìdè ìmọ̀ béèrè mọ́ fi àyìn tẹ̀sán ya kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ètò pé gbogbo agbára lẹ́yà sílọ àní ìwọ ló ní àìjẹ́ sọ̀rọ̀ ya kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ju tàtí máa ní orúkọ Jésù Kristi ẹ̀yà túbọ̀ ṣe ọ̀dọ̀ mi rere ètò pé kí àní ìwọ ni ọlọ́run mi àní ìwọ ni aláàánú mi ìwọ ni olùrànlọ́wọ́ mi bàbá àní wàá túbọ̀ kún fún ẹ̀mí àtàgbára tí wọ́n lọ ọ̀dọ̀ mi yà kó túbọ̀ jásíre bó jásíre lọ àdébù kó túbọ̀ jásíre bó jásíre lọ ọ̀dọ̀ wa túbọ̀ ṣígbó mi nínú bó ṣe ní rẹ lọ gbogbo tí ń ṣe ògo mi àdébò tí ń ṣe ìpè mi àdébò tí ń ṣe ẹ̀tọ́ mi àyẹ̀bọ́ mi ṣe dá mi rí ayé mi wá gbogbo tí ń ṣe iṣẹ́ mi àti àwọn oríṣẹ́ mi wá gbogbo pátá àdébò tí ń ṣe àní àwọn oríire gbogbo tá ti jìnnà láyé mi àní tí mọ́ ògo àwọn ọ̀rẹ́ ìṣáájú ni ètò yẹ kí wọ́n lò tí mo nílò tí sára àwọn ògo mi ni gbogbo pátá lórúkọ Jésù akọ́bẹ̀ sí dìgbà fún pátá láì múni àkàndá ni gbogbo pátá àkọ́bẹ̀ sí dìgbà fún pátá láì múni àkàndá ni àní gbogbo pátá akọ́bẹ̀ sí dìgbà fún mi láì kó ẹyọ kan lẹ́yìn lórúkọ Jésù Kristi àìkó sì mọ̀jú lò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà èmi gígùn tura àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ sẹ́ ọ̀yà iná mi máa tagbára mo fi agbóhùn lódodo ọ̀yà iná mi máa tagbára agbóhùn lódodo ìwọ ni ọlọ́run mi àníwọ̀ ni aláàánú mi ìwọ ni olùrànlọ́wọ́ mi olùwà àtúbọ̀ sọ̀rọ̀ mi ní ire ju bó ṣe ní ẹja tí wọ́n lọ àríwá àtúbọ̀ sọ̀rọ̀ mi ní ire ju àti wọ́n lọ àtúbọ̀ sí gbogbo ọ̀nà mi ní ẹja tí wọ́n lọ ọ̀yà àrí gbogbo tí ń ṣe ògo mi àrí gbogbo tí ń ṣe ilẹ̀ mi àrí gbogbo tí ń ṣe iṣẹ́ mi àrí gbogbo tí ń ṣe ìṣeré mi àrí gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́ mi pápátá gbogbo àrí gbogbo tí ń ṣe àní ògo àwọn ọ̀ràn ìṣáájú mi tó yẹ kí wọ́n lò tí wọ́n fi kó ní ètí sára àwọn ogun mi yá gbogbo pápátá àìkó bẹ̀ sí dìgbà fún láì kó síbi kankan pápátá àìkó bẹ̀ sí dìgbà fún láì kó síbi kankan pátápátá láì kó síbi kankan kó bẹ̀ sí dìgbà fún pátá ní orúkọ Jésù kó sì mọ̀jú lò fún nínú ayọ̀ àlàáfíà ìgbì gígùn ìtura àti àlàáfíà rẹ àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ àìtọ́bẹ̀ débi pé àní oore ayọ̀ tọ́ga tó lógo tó tóbi jọ tó lẹ́gbẹ́ tó nínú wọn ìtẹ́nìkẹ́ni ò rí ṣe nínú ra mi àní orúkọ ìkọ́bẹ̀ sí dìrọ̀ fún láti mọ̀ gbéṣe bẹ́ẹ̀ àìkẹ́ni kọ́bẹ̀ dìrọ̀ fún láti mọ̀ gbéṣe àìkọ́bẹ̀ sí dìrọ̀ fún láti mọ̀ gbéṣe tọ́bẹ̀ débi pé sọ àní gbogbo ayé ó sì bọ̀ wá rèé wípé lóòótọ́ àti lódodo àní ìwọ ọlọ́run oṣù wà láì síbi agbára sì wà láì síbi oṣù ṣe bẹ̀bẹ̀ síbẹ̀ ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbéga ju gbogbo orúkọ lọ ọ̀yà kọ́ mi fún náà má tagbára rẹ pápátá àríjọ àti wọn lọ àpọ̀ kọ́ mi fún àkọ́tọ̀ agbára ní ẹ̀mẹ́ta àti wọn lọ ọ̀nà ìkótó bọ̀dá ṣe gbogbo ogun àti ìpè mi àti ìdílé gbogbo àkọ́bẹ̀ sì gbà fún bóṣì mọ̀jú òfin nípa agbára àṣẹrẹ ayé mi wá tó mọ̀ fọ́ nógo bó ti fọ́ nógo lọ kí gbogbo ogun sì mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ bàbá tó fún náà má tagbára rẹ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tọ̀ agbára àti náà mo béèrè fún ìwọ ọlọ́run mi aláàánú mi olóore mi àtúbọ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára ní àkọ́tún ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ kí bẹ̀rẹ̀ sí ní kó ìjọba láti kọ́ nípa tèmi wípé kí ni ìbùkún àìnító àìṣẹ́kù àníyàkùn àṣírí ẹ̀yìn mọ̀jẹ̀ tèmi nígbà gbogbo ẹni tí wọ́n bá sì bùkún ní rírí ìbùkún gbà bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ní àkọ́tún pátá àti wọn lọ ìwọ ọlọ́run mi aláàánú mi olóore mi nítorí ọ̀rọ̀ rẹ tí ìwọ gbéga ju gbogbo orúkọ rẹ lọ ọ̀yà ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ kí n bẹ̀rẹ̀ sí ní kó ní àìnítorí àìsíkọ́ náà ní àkọọ́lẹ̀ tó bẹ̀ tí àìkú ní sí láti gbà ìkórè tó fọ́pọ̀pọ̀ ìbùkún ògo láti wà rẹ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìwọ ọlọ́run àní oníṣẹ́ ìyanu aláàánú mi olùrànlọ́wọ́ alátìlẹyìn mi olóore mi wàá tó kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ dàtí wọn lọ àní ìwọ ni ọlọ́run mi ìwọ ni aláàánú mi ìwọ ni olóore mi olúwa àní wàá tó kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ dàtí wọn lọ ayérayé o ìwọ ọlọ́run tí kò dá kábì tí kò nẹ̀gbẹ́ tó lójúmọ́ ẹnikẹ́ni olójúkọ ẹnikẹ́ni olóṣègùn ẹnikẹ́ni olórọ̀lóyè ìwọ ọlọ́run tó ju gbogbo ọlọ́run àyè ìwọ ọlọ́run alágbára tó jọ gbogbo alágbára àyè tí ó gbogbo àwọn alágbára tó kọ́ gbogbo àti sọmọ gbogbo alágbára àní àkọ́tún agbára àti náà mímọ́ mo bẹ agbó wọ̀ mí lódìdí nítorí pé ìwọ ni ọlọ́run mi aláàánú mi olóore mi olùrànlọ́wọ́ ní orúkọ Jésù ọkọ mi fún náà mímọ́ àtàgbára rẹ sí ní orúkọ Jésù Kristi àdìbá tó ọkọ mi fún náà mímọ́ àtàgbára ní orúkọ Jésù Kristi ọ̀yá àyè ọ̀dọ̀ mi kó tó wájà sí ibojá sí rẹ lọ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ yá kẹrẹ sí ní kún báyìí ìjọba láti kọ́ nípa tèmi wípé kí ni ìbùkún àtòkèrè àti tẹ́lẹ̀ ọmọ jẹ́jẹ́ mi bẹ́ẹ̀ ni àyè mi ó sì mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo agbátí mi bàbá ní orúkọ Jésù àti ọkùnrin fún náà mímọ́ àtàgbára rẹ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó ní àyè iṣẹ́ kó ní àyè àkùn ọ̀dà sílẹ̀ àyè tó bẹ̀tẹ̀ ìkùnrin sílẹ̀ sí gbà ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ètò fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti wàá tí ó bẹ agbára rẹ orúkọ Jésù àkìnbẹ̀ sí ní kó wọn ní orúkọ Jésù Kristi ní gbogbo rẹ àkìnbẹ̀ sí ní kó wọn báyìí ní orúkọ Jésù Kristi nígbà ní gbogbo kìnbẹ̀ sí kó wọn ní orúkọ Jésù Kristi tó bẹ̀ ìjà ìkùnrin sí láti gbà ní orúkọ Jésù Kristi
bàbá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ, ayé kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ni orúkọ Jésù Kristi, àjùlọ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ orúkọ Jésù Kristi, àní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, àníyàn tó náà ṣe lẹ́nu ọkùnrin yóò kí n bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí, tó bẹ̀ ìjáyè kò ní sí láti gbà, ìjẹ́ pé àìní ẹni kì yóò lè ní pàtàkì àyè láti tọ́ bàrà bẹ́ẹ̀ ti bàjẹ́, àìní orúkọ Jésù bàbá kún mi fún ẹ̀mí agbára àní òṣòro mi ní rere, ìkóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àti bẹ̀rẹ̀ sí ní kún, Olúwa kún fún ẹ̀mí àtàgbára lọ́pọ̀lọpọ̀ àti bẹ́ẹ̀ sì gbogbo ọ̀nà mi ní rere, ìkóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí kún, tó bẹ̀ jẹ́ pé àyè sí ló ti gbà, ìkó ẹ̀ tó fọ́ ọ̀pọ̀ òbùkún ògo ọlá àti àtúntò àtàgbára rẹ, débi wípé àmọye gba àwọn èèyàn náà gba àwọn èèyàn àníwọ̀n mọ̀ jàǹfààní nínú rẹ̀, ìtàyè tí wọ́n náà mọ̀ gbà yí padà rẹ̀ láti mọ̀ yìnwọ́ lọ́wọ́ lógo, ìtàyè tí wọ́n náà yọ̀ mọ̀ fọ̀n fún ògo rẹ̀, ìtàyè tí wọ́n náà àyè ó pọ̀rọ̀ sí kún fún náà àtàgbára àti àṣẹ rẹ̀, èyí nípasẹ̀ tí wọ́n náà àìpọ̀lọpọ̀ àwọn yóò tó bọ̀ rí ìjẹ́ nígbàdá sí, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, ẹ̀mí mímọ́ àti agbára mọ́bìnrin bàbá gbé wọn lódìdí, ẹ̀mí mímọ́ àti agbára mọ́bìnrin bàbá gbé wọn lódìdí, ẹ̀mí mímọ́ àti agbára mọ́bìnrin lákọ̀ tó Olúwa gbé wọn lódìdí, wọ Ọlọ́run aláàánú olóore mi olùrànlọ́wọ́ mi, àní orúkọ Jésù àpọ̀ sí gbogbo lórí, àní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ náà ìtura ìṣẹ́ náà kó dà sí tó bẹ̀ tẹ́kùn ṣe bẹ̀rẹ̀ sínú kún báyìí gbogbo àgbà tó fi ń jọ́ lọ́rùn mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 orúkọ Jésù Kristi, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé o, ìwọ Ọlọ́run aláàánú olùrànlọ́wọ́ mi, ayérayé o, ìwọ Ọlọ́run aláàánú olùrànlọ́wọ́ mi, olóore mi, nítorí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbéga ju gbogbo orúkọ rẹ lọ, bàbá súre sínú ayé mi, ire àti òkè wá ni mo béèrè fún, bàbá súre sínú ayé mi, gbogbo ọ̀nà mi ya kó túbọ̀ já sí ire pápátá ju bó já sí ire lọ, àní gbogbo ọ̀nà mi pátápátá àní kó túbọ̀ já sí bó já sí ire lọ, Olúwa kí bẹ̀rẹ̀ sí ní ṣe rere ní gbogbo ọ̀nà, gbogbo tó ti ṣòro ṣe fún mi lọ́jọ́ tó ti pẹ́ ní rere ọ̀yá kó bẹ̀rẹ̀ di ìrọ̀ fún mi láti mọ̀ ṣe báyìí, gbogbo àwọn ẹ̀tọ́ mi tó há káàkiri ọ̀yá kó bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ padà báyìí, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, Ọlọ́run mi aláàánú mi olóore mi, àní ìwọ olùrànlọ́wọ́ mi tòótọ́, nítorí ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ lọ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, bàbá aṣọ ọ̀nà mi rere pátápátá ju tàtí wá lọ, òyà ọ̀pọ̀ ṣọ̀ mi rere pátápátá ju tàtí wá lọ, Olúwa àní orúkọ Jésù Kristi, àyíkọ́ bẹ̀ sí gbà mí láti mọ̀ ṣe rere, àní àyíkọ́ bẹ̀ sí gbà mí láti mọ̀ ṣe rere, orere ayọ̀ gbogbo pátá àìtó dira fún mi láti ṣe, àyíkọ́ bẹ̀ sí dira fún mi láti mọ̀ ṣe báyìí, àní ìgbéga ayọ̀ tó dira fún mi láti mọ̀ nínú ọ̀yà pín bẹ̀ sí ní wọn nípa bá tó fi jẹ́ lọ́rùn ni, àní ní gbogbo ọ̀dọ̀ ọ̀yà pín bẹ̀ sí dábòkò fún, àní ní gbogbo ọ̀nà kí bẹ̀ sí dábòkò fún, Olúwa àní wọ lórí aláàánú olùrànlọ́wọ́ mi, àní wọ lọ́rùn mi ẹlẹ́dàá mi, àní orúkọ Jésù Kristi, àti gbogbo apá tó fi jẹ́ dábòkò sọ̀rọ̀ mi ní nípa bá dájọ́ àti wá lọ, ọ̀yà ire ayọ̀ gbogbo ọ̀yà kọ́ bẹ̀ sí dira fún láti mọ̀ ní, àní ire gbogbo ayọ̀ kọ́ bẹ̀ sí dira fún láti mọ̀ wọ́n tọ̀ mí wá, àní bẹ̀ sí ní gbàrí ayọ̀ ní gbogbo ọ̀nà sí orere ayọ̀ kọ́ bẹ̀ sí dira fún láti mọ̀ ṣe, àní gbogbo tí mo lọ́jọ́ pé tó mi àkọ́bẹ̀ tí mo lọ́ nípa gbàdá àṣẹ rẹ̀, àní gbogbo tí ń jẹ́ ire ayọ̀ kọ́ bẹ̀ sí jẹ́ tèmi sí, àní kí bẹ̀ sí ní tayọ̀ ní gbogbo ọ̀nà, ìbẹ̀ sí alábòkun fún ní gbogbo ọ̀nà, àní kí bẹ̀ sí ní ògo bọ́ọ̀nù ògo nígbà bọ́ọ̀nù gbéga, ayé mi kọ́ bẹ̀ sí fọ́ lógo sí fọ́ lógo lọ, àti gbogbo agbára àdì tó fi ń jẹ́ Ọlọ́run ọ̀rọ̀ èyí tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tá a fi ń kìlọ̀ àti oríkèé gbogbo tá a fi ń kìlọ̀, bàbá kọ́ mi fún yàrá bẹ̀rẹ̀ jẹ́ àgbára súré sínú ayé mi ṣe, ìyá súré sínú ayé kọ́ bẹ̀ jẹ́ àgbára ayé mi, ìyá súré sínú ayé mi akọ́ bẹ̀ ti kún fún ìyanu ayé gbéga gbogbo láti gbogbo àìkú bẹ̀ sí kó rẹ̀ ìwọ́lẹ̀ tó mi wá, àdẹ́gbò kí n bẹ̀rẹ̀ sí ní gbàrí ayọ̀, láti gbogbo kí n bẹ̀rẹ̀ sí gbàgbéga ayọ̀, Olúwa kọ́ mi fún yàrá súré sínú ayé mi ṣe, ìyá kún fún agbára rẹ̀, ìyá súré sínú ayé mi ṣé gbogbo ọ̀nà mi ní pápá tàjọ àti wọn lọ, ìyá sí gbogbo ọ̀nà mi ní pápá tàjọ àti wọn lọ, ṣé gbogbo ọ̀nà mi ní pápá tàjọ àti wọn lọ, àìkí bẹ̀rẹ̀ sí tinú ògùn mọ́nà ògùn nígbà bọ́lá ọ̀nù ṣe bọ́n ṣe rere ti gbogbo agbára tó fi jọ́rọ̀ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi, káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mi aláàánú mi, ìwọ lolóore mi, nítorí ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n gbéga ju gbogbo orúkọ rẹ lọ, gbogbo tí ń ṣe ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbéga ilẹ̀kùn àṣeyọrí rere gbọ́ pátá bóyá kó ṣe fún mi láì kò sí ibi kankan sí, gbogbo tí ń ṣe ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbéga ilẹ̀kùn àṣeyọrí ayọ̀ gbogbo pátá bóyá kó ṣe fún mi láì kó ẹyọ kankan, ètò túmọ̀ sí wípé kíni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ẹnu bodè mi kọ́mọ̀sí jẹ́ títí mọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru, àgbogbo tí ń sọ̀rọ̀ àwọn kèfèrí ọ̀yá kọ́mọ̀sí di tèmi báyìí, àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, Ọlọ́run ayérayé bàbá àgbàlagbà oyè, ìwọ àní ìwọ ni Ọlọ́run mi, àní ìwọ ni olóore mi, àní ìwọ ni aláàánú mi, ìdí mo ṣe ké orúkọ Jésù Kristi, ọ̀yà nítorí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbéga ju gbogbo orúkọ láti bọ̀ sí gbogbo ọ̀nà mi rere pápá àti àtúnwá lọ, àní nítorí ọ̀rọ̀ rẹ tí wọ́n gbéga ju gbogbo orúkọ Jésù láti bọ̀ sí gbogbo ọ̀nà mi rere pápá àti àtúnwá lọ, ọ̀yà àní gbogbo tí ń ṣe lẹ̀kọ́ ògo lẹ̀kọ́ lẹ̀kọ́ ṣe bí akóṣí pátápátá fún ní orúkọ Jésù Kristi, ọ̀yà àní sí kó ju gbogbo lẹ̀kọ́ lẹ̀kọ́ akóṣí pátá fún ní orúkọ Jésù Kristi, àní ṣe gbogbo ọmọ rere pápátá, àní ṣe gbogbo ọ̀nà pápátá
àyíṣe gbogbo mi ní pápátá kò sí bẹ́ẹ̀ ní orúkọ Jésù rẹ̀ àní kí gbogbo lẹ̀kọ́ ilẹ̀kùn góòlẹ̀kùn bí àṣírí oṣù pápátá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àní tí wọ́n ti sọ bá ti bẹ̀ ní ọ̀run ẹnu bo tèmi àníkọ́ mọ̀ ṣe jẹ́ títì mọ́ ní àárọ̀ ní ọ̀sán láàrin ọgọ́jọ́ nígbàkúgbà àníkọ́ mọ̀ wà ní sísè ìjọba pé nítorí pátá ọ̀rọ̀ láti ní wípé àní láti fi gbogbo wa àní wọ́n ti mọ̀ kó ọ̀rọ̀ oore wá fún mi sẹ́ àní láti mọ̀ fi tàmí lọ láti mọ̀ fi rọ̀bì láti mọ̀ fi gbé mi láti mọ̀ gbé mi ga èyí tí mo pọ̀jọ́ pọ̀lọ̀ bùkún rẹ̀ àní láti ọ̀dọ̀ àwọn pẹ̀lú tó gbogbo ọ̀rọ̀ àgbèfẹ́ yọ̀mọ̀ tètè mi olúwa ya kọ́ mi wá dìde ìrànlọ́ fún mi ya jẹ́rìí agbára rẹ̀ àìsùn ayé mi ya jẹ́rìí agbára rẹ̀ sẹ́ ó yà ṣe gbogbo mi ní orúkọ Jésù rẹ̀ sẹ́ ó yà jẹ́rìí agbára rẹ̀ sùn mi ya ṣe gbogbo ní orúkọ Jésù rẹ̀ sẹ́ ó yà àní láti fi gbogbo àní gẹ́gẹ́ bí wọ́n bẹ̀ sí wọlé tó mi wá gbogbo lẹ́kọ̀ọ́ gó lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ kò ṣe gbogbo ayẹ́kọ̀ọ́ ṣe gbogbo bàtà ní orúkọ Jésù àní ẹnu tèmi àkọ́bẹ̀sì títí mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ sẹ́ àní tó gbogbo gbọ́dọ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ àní kí gbogbo tí sọ̀rọ̀ láti fi gbogbo láti àwọn kẹfì gbogbo àkọ́bẹ̀sì ti tèmi sẹ́ àní láti fi gbogbo wá ní mẹ́rin àgbẹ̀rẹ̀ ayé àní kábẹ̀sì kóore ayọ̀ wá fún mi sẹ́ àbẹ̀sì kóòbùkún wá fún mi àkọ́bẹ̀sì gbégera fún mi àní kábẹ̀sì kóore wá láti àmọ́ ọ̀tọ̀ mi láti mọ̀ tàmí lọ láti mọ̀ ṣe mi lóore àní láti mọ̀ rẹ̀ mi láti mọ̀ sọ́bi dín láti gbogbo láti mọ̀ rẹ̀ pọ̀ sí lóore gbogbo bàbá àní orúkọ Jésù rẹ̀ asúre sun ayé mi àní tí gbogbo wa tó bí asúre sun ayé mi nítorí pé ìwọ àníwọ̀ nìkan lọ lọ́rùn mi ìwọ àníwọ̀ nìkan sọ lóore mi ìwọ àníwọ̀ nìkan sọ lálàánú mi nítorí pé ìwọ àníwọ̀ nìkan sọ láti nìyàn àtàgbà àti gbẹ́kẹ̀lé mi wá gbogbo Olúwa ní orúkọ Jésù Kristi nítorí ọ̀rọ̀ rẹ̀ tí ó gẹ́gẹ́ bá sì gbogbo nínú ìrìn ìjà lọ àwọn tó ti gbogbo nínú ìjà lọ gbogbo yẹn kó àyẹ̀lẹ̀kùn gólẹ̀kùn yà mí yakó sí pátá ẹnu bòde mi kọ́mẹ̀sì títí mọ̀ láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe kí gbogbo tí ń ṣe eré ayọ̀ láti fi gbogbo wa àyè tí ń ṣe gbogbo àwọn ọ̀rọ̀ kẹfì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti gun mílíọ̀nù àgbẹ̀rẹ̀ ayé ọ̀yà àgùn bẹ́ẹ̀ sí kó bẹ́ẹ̀ sí wọlé tọ̀ mi wa àyíká bẹ́ẹ̀ sí kó àfúnkásí mọ̀ kó lè mi lọ́kàtí mọ̀ sàmì lọ́rẹ̀ ayé mi wá kó òun fọ̀ ní ògbó sípò lóko lọ ayé mi kó mọ̀ fọ̀ ní ògbó sípò lóko lọ àyíká bẹ́ẹ̀ sí pàṣẹ ní ògbó sípò lóko lọ àyíká bẹ́ẹ̀ sí gbìrẹ̀ gbìrẹ̀ fúnfún rẹ̀ gbó sípò lọ òun rẹ̀ ayé gbogbo ya kó bẹ́ẹ̀ sí jọ̀rọ̀ láti mọ̀ sípò àti gbogbo agbá tó fi jọ̀rọ̀ bàbá ọ̀yà jẹ́ ìdàbà ní sùúrù sínú ayé mi sẹ́yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ohun gbogbo tí ń ṣe ògo mi ohun gbogbo tí ń ṣe ayé mi ohun gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi tèmọ́ àwọn ògo ìran ṣáájú ni wo mo tún bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí i ní orúkọ Ọlọ́run àti ti Jésù Kristi àti tẹ̀mọ́ tó ṣe ibi èjù lọ àdúrà yìí kí ọba ti wúlò fún ọ mọ́ fọwọ́ lẹ́rán kọkàn mọ́ wòye àbí kọkàn yín mú sáti mọ̀ gbà fẹ́ mi wo tí gbogbo kan bá wá já wúrí bó ti ẹ kó rí ó lè wá bá mi kí n sọ pé kí ni ìrìn náà rí ọ nítorí pé mo ti mọ̀ pé ara àwọn àdúrà rẹ náà ni àti wípé kí ni ara àwọn ẹ̀tọ́ rẹ tó ní kò wúlò fún lọ padà kó fún mi tí mò ń lò so màmá tọ́jú rẹ ẹlẹ́ni ra bisikíìtì bọ̀nbọ̀n àti mínírààsì mọ́ wọlé ìrọ̀rùn ní ọmọ bá dé so kò nira so mọ́ dàkẹ́ wòran mọ́ gbà fún mi tó bá ti rí pàdúrà kò wúlò fún ọ̀sẹ̀ ètò fi yín mú sí yẹn ó sì ti dára fún abó ṣe bá ṣe ń ṣeré porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ gbogbo tí ń ṣe ògo mi ẹ̀tọ́ mi ìpè mi eré ayé mi àyànmọ́ mi ṣẹ̀dá mi gbogbo tí ń ṣe ìṣeré mi iṣẹ́ mi gbogbo tí ń ṣe ìpè mi pátápátá tè mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú tó ń ṣe tó yẹ kí wọ́n ti wọ́n ti sára àwọn ògo mi ni ibikíbi tí ẹ bá wà ẹ kúrò níbẹ̀ báyìí ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí jílò fún mi nítorí pé kí ni Ọlọ́run mi àní olóore mi aláàánú mi olùrọ̀ mi ti ṣe gbogbo ọ̀rọ̀ mi ní rere bẹ́ẹ̀ ni kò sí agbára kan tó tún ní ẹ̀tọ́ àti àṣẹ kan lórí ayé yín lẹ́yìn èmi èyí mo ṣe pa ní àṣẹ fún yín ẹ kúrò níbi tí ẹ wà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dìlò fún mi láì mú ìnira kankan dání nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ ìtura àti ẹ̀mí gígùn pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn Ọlọ́run alààyè ju tàtí wá lọ oore ayọ̀ gbogbo tó lógo tó tayọ jùlọ ọ̀yà kó bẹ̀rẹ̀ sí di ṣíṣe fún mi ní jẹ́nìkẹ́ni ò rí gbéṣe rí ní ìràn mi rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́dùn mi àní gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àní gbogbo tí ń ṣe ìpè mi eré ayé mi gbogbo gbogbo àní gbogbo tí ń ṣe ìgbéga mi àti àṣírí gbogbo àṣẹ ní èyí ò kì í ṣe àbá àní gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rọ̀ ìṣáájú nínú rárá mi tó yẹ kó jẹ́ lòtú òjẹ́ lòtú òfin kò ní tí sára àwọn ògo mi ni mo pa àṣẹ ní orúkọ Jésù ẹ kúrò níbi tí ẹ wà ẹ padà sún ẹbẹ̀ sí jùlọ fún mi nítorí pé kìíní àní Ọlọ́run mi àní olùrànlọ́wọ́ mi aláàánú mi olóore mi ẹ̀yin tó dá ọ̀run àti ẹ̀yà àti gbogbo tó wà nínú rẹ̀ ẹ̀yin tí
jẹ́ ọlọ́run ayérayé yìí tẹ́nikẹ́ni ò lè dí lọ́wọ́ àbí dá lọ́nà àbí dé lọ́dọ̀ láti ṣe oore fún mi àní ó ti ṣe gbogbo ọ̀nà mi ní rere nítorí ọ̀rọ̀ rẹ̀ gbéga tó gbéga ju gbogbo orúkọ rẹ̀ lọ àní ó ti ṣe gbogbo ọ̀nà mi ní rere kò sí ìdádúrà àbí ìdíwọ́ kankan àbí ìnira kan fún mi mọ́ bẹ́ẹ̀ ni àní agbára ti ewé àti gbogbo abẹ́nikẹ́ni kò tó ní pàtàkì agbára ìgòkè ìpè kan kò ní pàtàkì ọ̀rọ̀ kan kò ní agbára lórí ẹ̀kọ́ ṣíṣe tọ́mi àti pínmi àti rẹ́mi àti gbogbo ṣíṣe pátá mo ṣe pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi ògo ayé mi dà ògo ṣẹ́ mi dà ògo ṣẹ́ ọ̀ṣẹ́ mi dà ògo ṣẹ́ ojú ọjọ́ mi dà àní ògo gbogbo ṣíṣe tèmi dà gbogbo ṣíṣe tó àti pín mi dà ní orúkọ Jésù Kristi tẹ́ mọ́ ògbà àwọn ọ̀rẹ́ ìtàjọ́ ẹ̀kún òtún orí òtún kò ní sísá àwọn ogun mi kúrò níbi tẹ́wà padà sún ayé mi sẹ́ ẹ̀ní ẹ̀bẹ̀ sí jùlọ fún ní orúkọ Jésù Kristi àní kúrò níbi tẹ́wà àní mo pa ní àṣẹ mi tó ní kan tí mo ní ni mo ń bá sọ̀rọ̀ mo ń pa àṣẹ mi ọ̀dọ́ lábà àní kúrò níbi tẹ́wà sún ẹ̀bẹ̀ sí jùlọ fún mi tó pé kíni kò sí ohunkóhun kan tó tún ní àṣẹ àti ẹ̀tọ́ kan lórí ayé yín mọ́ kò sí àgbà kankan tó tún ní ẹ̀tọ́ àtàṣe kan lórí ayé mọ́ ọ̀yà ẹ kúrò níbi tẹ́wà àní padà sún ayé mi ẹ̀bẹ̀ sí jùlọ fún ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀nà ẹ̀bẹ̀ sí jùlọ fún ní orúkọ Jésù ògo tẹ́nikẹ́ni orílẹ̀-èdè náà rẹ̀ mi akọ́bẹ̀ ti lò fún mi sẹ́ orí ayọ̀ tó ga tó tayọ̀ tẹ́nikẹ́ni orílẹ̀ nínú gbogbo tí ṣe rẹ̀ mi akọ́bẹ̀ ti di àìkébìkẹ́ bẹ̀rẹ̀ sí ní ogun yẹn lò àìkébẹ̀ sí pé orin náà ṣe ìtọ́jú pé kí ọlọ́run aláṣẹ pé ọlọ́run ẹlẹ́dọ̀ wọn àtàyẹ àní ọlọ́run lè lùrànlọ́wọ́ àti àjẹ́ àmì àní ó ti ṣe gbogbo rẹ̀ mi ní rere sẹ́ kò sí ìnira àti àmọ́ àtìfòrò fún mi náà ìdú àjẹnà kò sí mi àní mo pa àṣẹ ní orúkọ Jésù Kristi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ẹ̀tútù àti dùnú ọ̀yà gbogbo tí ìṣẹ́ tó àti gómìnà ẹ̀bẹ̀ sí jùlọ fún mi ẹ padà sílẹ̀ mi kẹ̀bẹ̀ jùlọ fún mi ẹ padà sílẹ̀ kẹ̀bẹ̀ jùlọ pẹ̀lú agbára àṣọ nínú ẹ̀mí gígùn àti dúdú gbogbo àtà ní orúkọ tí Jésù Kristi àní gbogbo gòsì jẹ́ tọ́lọ́run àlàyé bẹ́ẹ̀ ni orúkọ mi padà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ níròyìn ayọ̀ mi ìyẹn ọkàn mi ibi tí ẹ wà àti bó lẹ́sẹ̀ kàn mí lára ìyẹn ọkàn mi òótọ́ kàn mí náà ni wípé kí ni Ọlọ́run aláṣepé ó ti ṣe gbogbo ọ̀nà mi ní rere Ọlọ́run tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ ìjẹ́ pé kò sí ẹnì kankan tó lè dádúró tó lè dí lọ́wọ́ tó lè yẹ lọ́wọ́ wò òun ni Ọlọ́run tó dọ̀run àtayé tí ń ṣẹlẹ̀ ìta mi ó ti ṣe gbogbo ọ̀nà mi ní rere ó sì ti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ àní ìrànlọ́wọ́ láti ibi mímọ́ wá lèmi ọmọ rí gbà nígbà gbogbo tí ń ṣe ìtọ́dọ̀ wọn lọ́wọ́ àlàyé wa bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn láti ibi gbogbo wa láti ṣóní wa tí ẹ pé kẹ́nikẹ́ni ò lè ṣe ìdí lọ́wọ́ àbí dè lọ́nà lèmi ọmọ rí gbà ọ̀yà gbogbo ẹ̀yin áńgẹ́lì olóore ní ìròyìn ayọ̀ oníṣẹ́ ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kàn mí lára láti mọ jíṣẹ́ mi fún mi níbikíbi yóò kó o jọba ẹ̀bẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi àní orúkọ jọba kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ àdébẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi àdébẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ nítorí wípé kí ni Ọlọ́run ẹlẹ́dọ̀ ọ̀run àtàyè aláṣẹpà òrèrè ẹni tí ẹ pé ẹnikẹ́ni ò sí láti lè ṣe ìdíwọ́ àbídí 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 lọ́wọ́ ọṣẹ o ẹni tó ń pè inú rẹ̀ àní tẹ́nikẹ́ni ò sí lè yọ lọ́wọ́ wò ó mọ̀ pé ó ti ṣàṣepà ìlú ayé mi ó ti ṣe gbogbo ọ̀rọ̀ mi ní rere nítorí pé òun ni Ọlọ́run mi òun ni olóore mi òun ni aláàánú mi òun ni ọ̀rẹ́ gbẹ́rù mi sókè sẹ́ àní ó ti fọwọ́ agbára rẹ̀ gbé mi ó ti gbé mi sókè ó ti ṣàṣepà ìlú ayé mi ó ti ṣe gbogbo ọ̀rọ̀ mi ní rere ìṣí mo ti pa ní àṣẹ orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún mi ibi tí àwa ọkàn mi àìbẹ̀rẹ̀ sí kẹ́mi láti ọkàn mi àní ohun kọ́ sọ́tọ́ kẹ́mi àdébẹ̀ sí kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún ní orúkọ Jésù Kristi àdébẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún ní orúkọ Jésù àdébẹ̀ sí kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún ní orúkọ Jésù Kristi ọ̀yá ayé mi akótó fọ ní ògo bó ti fọ ní ògo lọ ìgbéga kó bẹ̀ jẹ́ tèmi jẹ́ tèmi lọ ọ̀yá àyíkíbẹ̀ túbọ̀ mọ fọ ní ògo bó ti fọ ní ògo lọ àyíkíbẹ̀ sí sọ̀rọ̀ lókè bẹ̀ sí pàṣẹ ní ògo níbi gíga àní lórúkọ Jésù àkínbẹ̀ sí ráyè ní bẹ́ẹ̀ báyìí àyídáta kó àkínbẹ̀ sí ráyè níbi gíga ní orúkọ Jésù Kristi ẹ̀rí rere ayọ̀ mi akótó lókọ́ bẹ̀ sí lógo ju bó sí lógo lọ àní ẹ̀kọ́ bẹ̀ sí lógo ńlá tó ga jùlọ ògo ayé mi wẹ́ kọ́ta kọ́mọ̀lẹ̀ pàpàlà ju bó ṣe sàn lọ àní ògo ayé mi kọ́mọ̀lẹ̀ àní kó tó mọ̀lẹ̀ ju tòun gangan pàápàá lọ àní kí ìdíwọ́ àbí kọ́kọ́ ṣe ṣe fún mi àní láti mú kọ́jọ́ mi kó tó wọn yọ bó ṣe bí òun ṣe yọ àní gbọ́jọ́ ṣe yẹ láì múlẹ̀ kọ́dá ni mo sọ̀rọ̀ mo àpàṣẹ àní gbogbo ẹ̀yà ń gẹ̀rù níṣẹ́ oníròyìn ayọ̀ mi ọ̀yà bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ tíyà mi fún mi àní láti mú múlẹ̀ ẹ̀mú ọ̀rẹ́tọ̀ mi wá láti mọ tíyà mi fún mi àní láti mọ múlẹ̀ ẹ̀tọ̀ mi wá láti mọ tíyà mi fún mi láti mọ múlẹ̀ àtúwẹ̀ ayé mi lákọ̀ọ́ fọ̀ ní ògbó símọ̀ nígbò àyè kọ́bẹ̀ sí gbà mí lókè níbi gíga àjùjọ àní oríire gbogbo akọ́bẹ̀ sí lọ fún láti mọ ṣe ẹ̀rí ayọ̀ mi akọ́bẹ̀ lógo tó ga jùlọ àyè tó mi gbogbo àyè kọ́bátá ní orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀ kọ́bẹ̀ ẹ̀bẹ̀ sàmì fún ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ èmi ọ̀dà lábàá àṣẹ ni mo ń pa a ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ pé oṣù àtàjọ gbọ́dọ̀ wà láàyè bóyá ikú ó lè ikú láàyè fún mi a ti kọ́ wípé ilẹ̀ gbígbẹ làwọn ọlọ́tẹ̀ gbé
àṣẹ ni o kì í sábà ẹ kọjá lọ sílẹ̀ ẹgbẹ́ kẹ́ lọ ṣègbè níbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ìka ènìyàn tẹ́ ní ẹ kò sí láti jáwọ́ nínú ibi ṣíṣe nítorí pé nípa ti tèmi àti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹnikẹ́ni ò tún gbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́. Ọlọ́run mi àní ẹlẹ́dàá mi aláàánú mi olóore mi ẹni tó dọ̀run àtayé òun ni ọlọ́run ayérayé ó ti ṣe gbogbo ọ̀nà mi ní rere. Ẹ̀yin wo wá tún ní tẹ́tún pé ẹni ìka ènìyàn ẹni bí ẹni gbogbo tẹ́tún pé ẹ kò ṣe láti jáwọ́ nínú ibi ṣíṣe láti mọ yọ ayé mi lẹ́nu láti mọ yọ iṣẹ́ mi lẹ́nu àbí ilé àbí ọ̀nà mi agbógun tí ṣe tèmi láti mọ mú ìdíwọ́ àbí dènà àbí àtakò bá gbogbo tí ń ṣàṣeyọrí mi ìgbéga mi ìpè ìrẹ́rẹ́ mi kó mọ̀ wá sí ìmúṣẹ. Ọ̀kọ̀kọ̀ tó orí ọ̀fẹ́ àtàlù kákò lórí ayé yín ẹ ṣègbè dànù ẹ run dànù ẹ ṣòfò dànù ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ẹni tẹ́ ẹ ṣe kọ̀ọ̀kan mi bó lẹ ṣe jẹ́ kọ̀ọ̀kan mi bó lẹ ṣe súnmọ́ abẹ́rẹ́ ṣe jẹ́ kọ̀ọ̀kan mi ibi tẹ́ wà kọ̀ọ̀kan mi àní ohun kan ṣoṣo tí ó mọ̀ tó dábìí tó kàn mí ni wípé kí ni níwọ̀n bàtẹ́ ti kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe àyè láti mọ ayé mi àbí iṣẹ́ mi àbí ilé àbí ọ̀nà mi àwọn ojú ṣe tẹ̀mí lẹ́nu mo pàṣẹ lórúkọ Jésù Kristi ya ẹ lọ ṣègbè dànù ìjọba ti fi di rẹ̀ múlẹ̀ wípé kí ni oṣó àti àjọ gbọdọ̀ wà láàyè ọ̀yà ikú olè ikú láyé ní orúkọ Jésù Kristi ikú ọ̀pàlẹ̀ imú kò láyé ní orúkọ Jésù àti èyí àti gbogbo agbára àti kórajọ àti gbìmọ̀ bí gbogbo ikú olè ikú láyé ní orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni aṣáájú fi di rẹ̀ múlẹ̀ wípé kí ni ilẹ̀ gbígbé làwọn olè tẹ̀gbẹ́ ní orúkọ Jésù Kristi ẹ̀kọ́ yàrá òṣèké lọ ṣègbè dànù nítorí pé orí ọ̀fẹ́ àtàánú ọ̀kákùnrin rẹ̀ pàpàtà nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ ní gbogbo tí ń ṣe bí ṣíṣe láti mọ yọ ayé mi lẹ́nu láti mọ yọ ṣẹ́ mi lẹ́nu láti mọ yọ ṣẹ́ mi lẹ́nu àyè láti mọ ṣe ìní láti mọ mú ìnira àti ìdẹ́rẹ́ àti ìnira àti wàhálà àti bá àìmí nínú ṣẹ́ ìṣojú mi àti gbogbo ṣe tèmi pàpàtà àní mọ pàṣẹ ẹrún dànù nítorí pàtà ti fìdí ẹ̀ múlẹ̀ nípa ẹni kẹ́yìn gbọ́dọ̀ yọ mi ẹni yóò kó wù kọ́ jẹ́ àní kó gbọ́dọ̀ yọ mi lẹ́nu tó bá dán wò àní yóò rìn àjọ tẹ àní yóò sì gé ìdáná ọ̀yà àti ẹ̀yìn àti ilé àtọ̀nà àti gbogbo agbára pàdé gbogbo ọ̀yà ẹrún dànù bá ní orúkọ Jésù Kristi àní ẹrún dànù orúkọ Jésù Kristi àní ẹrún dànù orúkọ Jésù àṣẹ ni o kì í sábà àní ẹrún dànù orúkọ Jésù Kristi nítorí pé kí àwọn tí wọ́n dáwọ́ lọ́jọ́ kẹ̀yà àná àní pẹ̀lú Daniel àní pé parun àwọn àtìlẹ́ ọ̀la ìkóńkó òun kan àní orúkọ Jésù pé ní ẹ̀yìn òun dànù orúkọ Jésù Kristi ìjọba ti kọ́ nípa tèmi kẹ́ àníkẹ́ ni mo sì yọ mi lẹ́nu tó pè mí ra pa Kristi àti lára mi lẹ́yìn ọlọ́ọ̀tì fi jẹ́ mi pé àní mo sì yọ àwọn tèmi lẹ́nu ẹ̀ mọ́ sì yọ àwọn èèyàn fẹ́ mi lẹ́nu ẹ̀ mọ́ sì yọ àwọn èèyàn lẹ́nu ní orúkọ Jésù pé ìyàdó ọlọ́ọ̀mí jẹ́ àti ebi àti ilé àtúnṣe àti bó ṣe jọba bàtà àní ẹ̀yin wo lẹ tọ́ pé ẹ̀gbìn kò ṣe láti jáwọ́ nínú ibi nínú iṣẹ́ mi kò ṣe láti mọ ìfẹ́ ogun jà àbí jogun jà yàtọ̀ àbí àbí ọ̀nà ogun ṣe mọ́ àṣẹ mi ọ̀yà àní ẹ̀rùn dànù pátá lórúkọ tí ó rẹ̀ fẹ́ta lọ́ọ́ kákúlọ̀ ẹ̀rùn ẹ̀ dúpọ̀ ọlọ́run ti aláṣepé sọ̀nà mi ní rẹ̀ pátá ọlọ́run lógo ti sọ̀nà mi ní pátá àní ẹ̀rùn rẹ̀ sọ̀dà ní orúkọ Jésù àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àṣepayọ̀ rere mìíràn tó ọ̀tún ṣe nu ayé mi ní ọjọ́ tòní nítorí ògo àti ìlógo rẹ àti torí pé wọ́n gbé ọ̀rọ̀ rẹ ga tó gbogbo orúkọ rẹ lọ àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn fún títóbi àtagbára rẹ fún àṣepayọ̀ tí wọ́n ṣe nu ayé mi fún ìjẹ́rìí agbára wà lẹ́nu ayé mi ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ fún gbogbo àṣepayọ̀ tuntun mìíràn tó ọ̀tún ṣe nu ayé mi nípa ṣíṣe gbogbo ọ̀rọ̀ mi ní rere nípa mi sọ̀rọ̀ bí dáṣọ àyípa kó mi fagbára tí náà mi mímọ́ nípa ṣíṣúrò sínú ayé mi nípa ṣíṣí gbogbo tí ṣe ilẹ̀ kóore ayọ̀ àti gbéra fún mi àyípa dídá gbogbo tí ṣe kó lọ́jọ́ pípa ayé mi padà gbogbo orí tàjíjú náà ìmúra dá padà fún mi Olúwa mo yìn ológo mọ́ sọ wípé o ṣe nípa ayé mi tún mi dààmú àti kúrò àtúnṣe àti gẹ̀gẹ̀ àti ẹ̀gàn mọ́ àyè mi bẹ́ẹ̀ sì ti inú ògùn bọ́nù ògùn náà lábọ́nà nígbèga bọ́nù ìbánú ṣe bọ́n ṣe rere bẹ́ẹ̀ ni ìgbéga yìí ọmọ jẹ́jẹ́ mi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀ ìmọ̀ bá àyè ó sì mọ́ tó mi lọ́wọ́ ògo tẹ́nìkẹ́ lórí lónìí rẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí dúró fún nípa agbára àṣẹ rẹ̀ òṣìṣẹ́ Ọlọ́run ayérayé òṣìṣẹ́ Ọlọ́run lógo jùlọ òṣìṣẹ́ àtòbíjọ ìyìn ògo láàfin fún forúkọ rẹ̀ èdè mo ṣe kẹ́ o ní ọ̀tún ní orúkọ sí àmọ́ ìgbà ògo lọ síwájú àṣíwájú àmọ́ jẹ́rìí agbára síwájú àṣíwájú láti mọ̀ jẹ́rìí wàlá síwájú àṣíwájú láti mọ̀ fi tóbi rẹ̀ síwájú àṣíwájú kí gbogbo ògo tó mọ̀ jẹ́ ìbòjì ẹ̀ tirẹ̀ lọ ní orúkọ ti Jésù Kristi bàbá àní àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ àṣẹ àtijọba àti tóbi láti mọ̀ sọ́ra ìjọ àtẹ̀wá lọ láti mọ̀ kọ́ wa láti mọ̀ bọ̀ wa láti mọ̀ dára láti mọ̀ fẹsẹ̀ ìkọ́ wa lọ́rùn láti mọ̀ mẹ́rin kọ́ wa mọ̀ òtítọ́ àtòdó láti mọ̀ sọ àṣẹ agbára àti nẹ́ẹ̀mí rẹ̀ kalẹ̀ ọwọ́ tọ̀gbà láti mọ̀ nàìjíríà tó mọ̀ sùúrù sínú ayé wa kí gbogbo ìkó tó mọ̀ jẹ́ ìbòjì tirẹ̀ bàbá àní ògo ní fún ọkọ̀ ìwọ̀n ti ṣe yìí títí ẹni mọ̀ yìí mọ̀ gbórúkọ rẹ̀ dá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah ògo ni fún bàbá ijó àti ayọ̀ àti ìyìn àní máa fi gbé bàbá ga nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi fún àṣepẹ́ tó tún ṣe ní ayé nìkankan wa ní orúkọ ti Jésù Kristi àṣepẹ́ tó ti ṣe yẹn yóò mọ gbilẹ̀ yóò mọ gbòòrò sí láyé kò ní dínkù bí Olúwa ti bẹ tẹ́mi rẹ̀ sí bẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ má ṣe gbàgbé má kíyèsí ara ní òrèdóòrè ní gbogbo ìṣẹ́jú gbogbo ṣẹ́kọ̀ nítorí pé kiri ìjọba ọ̀run kò sí dẹ́dẹ́ ó ti dé tán ìpadàbọ̀ Jésù Kristi kò ní pẹ́ kò ní jìnnà mọ́ so fún ìdí èyí
mọ̀ kíyèsára ní gbogbo ọ̀nà kọ́mọ́ bá bọ̀ sínú pápẹ́ Sátánì àti ìjọba òkùnkùn pàápàá jùlọ ní tó ṣe kókó jùlọ kí ìjọba ọ̀run kọ́mọ́ sì bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ kí ìjọba ọ̀run kọ́mọ́ sì bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ àní ká lè jọ pàdé ní ìkẹyìn èyí ni kókó àrògolo nínú ayé ṣùgbọ́n ìjọba ọ̀run ò gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ìyẹn ló ṣe pàtàkì jùlọ nítorí pé kí ni a wà nínú ayé ṣùgbọ́n àwa kì í ṣe tayé ní Jésù Kristi wí so kí dáǹfààní gbogbo wípé èèyàn ń jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù kí ni yóò fi ṣe pàṣípàrọ̀ rẹ̀ ó rí pé kò sí so fún ìdí èyí mọ̀ kíyèsára gidi gan mọ̀ jẹ́ kó ohun ayé yìí kó mú láyà rẹ̀ ju ìjọba Ọlọ́run lọ Sátánì ń sa gbogbo pàtàgbára rẹ̀ gbogbo ìjọba òkùnkùn ègún gbogbo wọn sa gbogbo pàtàgbára wọn láti gbé àwọn èèyàn fẹ́ ṣubú ní orúkọ tí Jésù Kristi mọ̀ gbàdúrà yìí pé agbára okun ọgbọ́n ìmọ̀ òye ìmísí àti àṣẹ àti ìdarí Ọlọ́run látòkè látòrí tẹ̀mí mọ́ wa gẹ́gẹ́ bí Jésù ṣe gbà nínú lẹ́yìn ogójì ọjọ́ ogójì ọ̀sán òru ni nínú àwẹ̀ ní aginjù ni Ọlọ́run yóò darí fún àwa náà láti mọ borí láti mọ lékè Sátánì àti ìjọba òkùnkùn rẹ̀ bẹ́ẹ̀ ni orí kò yí padà àṣẹ ọ̀rọ̀gùn akẹ́yìn adé ògo a sì fi jẹ́ nìkankan wa lórí ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi àtóbi jù ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo ògo àti ìyìn ládá padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn àti àwa tí a wà níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá apanupọ̀ aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn fún títí bàtà agbára àti àṣepẹ́ inú ayé wa fún gbogbo ọ̀nà ẹnìkan tí wọ́n ṣe ní rere ògo 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 ìyìnlá ní forúkọ rẹ̀ ó ṣe bàbá ọmọ ẹ̀mí gba ọpẹ́ àti ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ ó ṣàṣepẹ́ ọ̀tọ̀ ga tuntun inú ayé wa ayé wo tún mọ ìkorò dààmú àtúnṣe àṣìṣe kankan mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ògo àti òtún mọ̀ jẹ́ tọ́nà bó ṣe jẹ́ tọ́lọ́run lọ ògo ó sì jẹ́ tọ́nà pàbátá níkẹyìn ìjọba ọ̀run àkùnní pàdánù rẹ̀ a ó fi ṣèrè jẹ ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo 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 fún àlọ́. Àmín àmín.